àkòrí tí a ti ń bá lọ tí mo pè ní ìmúra rẹ níwájú Ọlọ́run tàbí ìmúra Ọlọ́run fún ọ nígbà tí Ọlọ́run bá ń gbáradì tó bá ń múra fún ọ. Mo sọ ní apá kìíní pé nígbà tí Ọlọ́run bá kọ́kọ́ múra fún ọ tàbí tó bá ń múra níwájú Ọlọ́run pé Olúwa nítorí nǹkan báyìí tó fẹ́ lò mí fún tàbí ohun tí mo fẹ́ kó lò mí fún, àkọ́kọ́ rẹ̀ ó la pè ní àwọn àṣìṣe, ìyẹn ni ẹ̀rọ. Àwọn àṣìṣe kọ̀ọ̀kan máa wáyé tó jẹ́ pé Ọlọ́run ní tí torí ẹ̀ kó lù ẹ̀ pa tàbí kó lù ẹ̀ bolẹ̀. Bóyá àwọn àṣìṣe tó jogún lọ́wọ́ bàbá àbíyá, ìbínú, asọ̀, irọ́ pípa, àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So Ọlọ́run á sì ní sùúrù fún ọ. Mo dẹ̀ sọ pé ní ìkejì ó ní ìmúra Ọlọ́run á múra fún ọ, á gbáradì fún ọ pé á bẹ̀rẹ̀ sí múra fún ọ, á sọ fún ohun tó yẹ kó ṣe, ohun tó yẹ kó ṣe, ìjọ tó yẹ kó gbààwẹ̀. Ìgbà míì ò lè ti fẹ́ jẹun, á sọ fún ẹ pé ó lè yẹ kó gbààwẹ̀ lénìí o. Ìgbà mìíràn wà o lè má ka Bíbélì, á lè sọ fún ẹ pé ó mà ti ṣe bí ọjọ́ méjì mẹ́ta kan tètè ka Bíbélì, ó yá ka Bíbélì. Ìgbà mìíràn wà á jí ẹ, ó lè fìtọ̀ jí ẹ, ó lè fáyán jí ẹ. Gbogbo nǹkan ló wà ní ìkáwọ́ Ọlọ́run, ó lè fi ooru jí ẹ tọ́lọ́ bá rí pé nítorí nẹ́pà máa múná dé dáadáa ló máa fi ń rọrùn sùn. Ó lè tìtorí ẹ̀ kó ba transformer yìí jẹ Ọlọ́run torí pé ó fẹ́ múra fún ọ. So wàá lè máa jó dẹ̀ mọ̀ pé ò láìkí ooru tàbí ẹ̀fọn, so wàá lè jí. Ìgbà mìíràn wà ó lè mú káwọn kan máa ṣe patí lẹ́gbẹ̀ẹ́ lé yín tó ò ní fi rọrùn sùn. Nígbà tó bá wá rọrùn sùn, ẹ̀mí Ọlọ́run àwọn abáyẹ pé ó dẹ̀ máa gbàdúrà ètò kọ̀fẹ́ lájú kalẹ̀. Ìgbà mìíràn wà tó bá rí kó ti láìkí fóònù ẹ jù, ó lè mú kí fóònù yẹn bàjẹ́. Ó lè jí, ó lè jábọ́ sínú epo gbóná, ó lè jábọ́ sínú kànga, ó lè fọ́, ó lè hang, ó lè má rówó subscribe torí pé orí kó ti gba táìmù ẹ̀, ó ráyè gbàwẹ̀, ó ráyè gbàdúrà, ó ráyè ṣìṣó òru mọ́. So gbogbo nǹkan lọ́lọ́run máa lò pé kó lè fi call attention ẹ back sí ọ̀dọ̀ ẹ̀, iṣẹ́ kó fi ṣèkà fún ẹ. Torí orí pé tóun bá fi ẹ́lẹ̀ bẹ́ẹ̀, wàhálà ló máa já sí fún ọ lọ́jọ́ ọ̀la. Ó lè fàlákàlà jí ọ. So ara ìgbáradì Ọlọ́run ni. So ohun mìíràn ní apá kẹta ẹ̀ ta tún pè ní ìmúra rẹ níwájú Ọlọ́run tí mo pè ní ìgbà àkọ́kọ́. Àwọn ìgbà àkọ́kọ́ yẹn náà ni mò ń sọ yìí o. Ó ní ẹ̀rọ ìmúra Ọlọ́run. So ìmúra ìgbà kẹta tọ́lọ́run máa mú fún ọ nígbà tó bá ti rí pé o ti bẹ̀ sí pay attention, o ti mọ̀ pé ìṣòro ti dandan everyday, o ti mọ̀ pé mo gbọ́dọ̀ máa ka Bíbélì mi láàárọ̀ lálẹ́, ó ti mọ̀ pé mo gbọ́dọ̀ wàásù, ó ti mọ̀ pé mo gbọ́dọ̀ máa dáadẹ́ mẹ́wàá, gbogbo àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Fún àpẹẹrẹ arábìnrin kan kì í sọ̀dá mẹ́wàá dáadáa, tó bá wù ló máa san. Ìgbà míì kò tiẹ̀ ní sáà tún fìdá mẹ́wàá sọ gbèsè. Lọ́jọ́ kan tó ṣe pàtàkì fún tó máa ń mú wá, àwọn olè wá gbé mọ́ lọ́wọ́. Nígbà tó gbé mọ́ lọ́wọ́, ó pè mí, ó ní kí n máa bóun gbàdúrà báyìí o. Nígbà bó bá wádìí mo ní wọ́n ti rìn jìnnà, ó ò lè rí mọ́. Oníbọ̀ kò sí ìdádúrà ò lè ṣe o, ṣùgbọ́n ohun tọ́lọ́run fi hàn mí ni pé wọ́n ti gbé màálù ojú wíńdò, ẹni yẹn ti rìn jìnnà. So gbogbo ibi tó ń wá sí wọn ọ̀rẹ́ ni yẹn lóòótọ́. So nínú ìrìn àjò yẹn ẹni mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wá ń gbà mí àmọ́ Ọlọ́run, a kàn ń gbàdúrà, a kàn ń gbààwẹ̀, a kàn ń wá ṣọ́ọ̀ṣì ni. Mọ̀ tó ṣe bó ṣe ká lára tó, bó ṣe pe bàbá ẹ̀ lù nìyẹn. Ó ní bàbá tó bí lọ́mọ ni ó ní ẹjọ́ èló làwọn oníṣàngó lè gbà, èló làwọn oníṣàngó lè gbòun fẹ́ rán àrá sí ẹni tó gbé kinní yẹn. Ní bàbá ẹni lágbájá má ṣe bẹ́ẹ̀, àna ẹ̀ lówó ní any amount òun ṣetán láti san. Irú ẹni bẹ́ẹ̀ kò dẹ̀ tí ì san owó pírójẹ́tì tó ń lọ lọ́wọ́ ìtàn, ṣùgbọ́n fẹ́ san fún oníṣàngó nítorí pé wọ́n gbé ohun tí ò yẹ kó gbé mọ́ lọ́wọ́. Bàbá ẹ̀ wá ń dá ló pẹ́ irọ́ o, kó ní sùúrù, má ṣe bẹ́ẹ̀ o. So later nígbà wo ń ṣe akitiyan títí bí bàbá ẹjọ́ ẹ bá mi gbàdúrà kí ló lè ṣẹlẹ̀. Olúwa sọ pé ó jẹun ní gbèsè. Kí n tó sọ bẹ́ẹ̀ fún ti kọ́kọ́ rò pé kó má jẹ́ fáwọn ìdá mẹ́wàá tí òun san o. Ẹgbẹ́ Ọlọ́run ti ń pè wá lé nìyẹn. Wọ́n ẹ̀ fáwọn ìdá mẹ́wàá lẹ́tà mi. Olúwa ló jẹun ní gbèsè kan. Ó ní owó Ọlọ́run kan tó wà lákàtà rẹ̀ tó mọ̀ fúnra ẹ̀. Nígbà tó wá ronú wá rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nínú ìjọ yìí o,
ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn bóyá bíi 5 years 6 years ago wọ́n kó owó spíkà fún ó dẹ̀ náà jẹ ṣe ti rí bẹ́yẹn ó wá jẹ́ pa bí àìkú òun sọ̀rọ̀ owó spíkà kan tí òun ti ná jẹ tipẹ́tipẹ́tipẹ́ àmọ́ ọlọ́run ń bínú ó ti ní sùúrù fún ẹ tó yẹ pé èmi gan mi ò tí ẹ̀ rántí mi tí ẹ̀ mọ̀ so ó ná owó spíkà olúwa jẹ láti bí ọdún 4-5 sẹ́yìn ó dẹ̀ ń ṣe pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ kéré pé máa sán so ń fojú owó ọlọ́run gbolẹ̀ so ọlọ́run náà máa yí ìtì èèyàn níbi tó ti máa dùn ún pé kò lè mọ bó ṣe ń dùn ún sí so lára ìmúra ọlọ́run ni so nínú ìmúra apá kẹta tá a fẹ́ wò ẹ já lọ sínú ìwé Dáníẹ́lì orí 5 Daniel chapter 5 ṣọdá àwọn nǹkan tí mò ń kọ ẹ̀ ó máa ràn ẹ́ lọ́wọ́ gan-an ó lè jẹ́ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú fámílì ọlọ́run fi ń gbáradì fún ẹni máa rí ọlọ́run bí ẹ pé pẹ̀lú bí mo ṣe ń gbààwẹ̀ tó pẹ̀lú bí mo ṣe ń gbàdúrà tó ó rí pé àwẹ̀ àtàdúrà ò lè ran àwọn ogun míì tó ń bọ̀ so ọ̀nà tó dẹ̀ máa fi ràn ní pé kí n tètè gún ẹ ní kẹ́ṣẹ́ torí tá a bá gẹ́ṣin ní kẹ́ṣẹ́ ń gbà míì ó máa mú kó sáré ìyẹn túmọ̀ sí pé àwọn tá a bá ti gẹ́ṣin rí ó ní àwọn nǹkan kan wà tí a máa ń tẹsẹ̀ bọ̀ níbi ẹṣin so tá a bá ti fi gún ẹṣin báyìí ẹṣin máa sáré bàbá ṣe fi ń gun sí ló máa sáré sí ẹṣin kì í déédéé sáré òun kọ́ dẹ̀ wà tá a fi sẹ́nu ẹṣin bá pè ní ìjánu wọ́n fi há ẹnu ẹṣin òun lẹ máa dì mú rísì ni pé tẹ́ ẹ̀ bá fi sẹ́nu ẹṣin ò ní gbé ẹ lọ bí tó fẹ́ gbé ẹ lọ á máa jẹ koríko káàkiri so bá a ṣe fi sí lẹ́nu yẹn kò ní jẹ́ tó bá rí gbogbo ohun tó lè jẹ kò ní lè jẹ so èyí tó tẹsẹ̀ bọ̀ yẹn so tó bá ti fi ń gún ẹṣin báyìí gbáà tó fi ń gba lẹ́gbẹ̀ẹ́ báyìí kó sáré yẹn bọ́ tó bá ṣe fi ń gba sí ó máa sáré so àwọn nǹkan tó lọ́run fi ń gbá ẹ yẹn kò fi gbá ẹ kó lè kú kò fi gbá ẹ kí ogun lè borí ẹ ó fi ń gbá ẹ pé torí tó o bá ń bá ẹlẹ́ṣin sáré ẹlẹ́sẹ̀ sáré tó ń rẹ̀ tó bá wá ń bẹ́ ẹlẹ́ṣin sáré kí ló fẹ́ ṣe so kó tó di ọjọ́ ibi tó dé kó lè ti di alágbára àti akíkanjú ṣe rántí pé nígbà tó lọ́run fún Dáfídì ní training láàárín igbó láàárín kọ̀lọ̀kọ̀lọ̀ àtàmẹ̀tẹ́kùn ló ti ń fún training kò sọ́bẹ lọ́wọ́ ẹ̀ kò sáàdá kò sí ìbọn kò sí ọfà ọwọ́ lásán ni Dáfídì fi pa àmọ̀tẹ́kùn àti kọ̀lọ̀kọ̀lọ̀ àwa ò mọ̀ òun àtọlọ́run ló mọ àṣírí yẹn ọ̀ǹtì tó mú testimony yẹn jáde lọ́jọ́ tó fẹ́ pa Gòláyátì tó tọ́lọ́run bá lè fún òun ọmọ kékeré ní oore ọ̀fẹ́ àti agbára láti pa kọ̀lọ̀kọ̀lọ̀ àti àmọ̀tẹ́kùn mélòó wá ní ìwọ Gòláyátì ọlọ́run máa forí ẹ̀ lé mi lọ́wọ́ ìwé Dáníẹ́lì orí 5 mo fẹ́ kó tẹ́tí sí bíbélì ẹ ó máa ràn ẹ́ lọ́wọ́ o pàápàá wọ́n tó yẹ pé fóònù ní bíbélì ẹ so má máa fi orí fóònù kó kàn máa play game máa tẹ̀lé torí kó lè mọ̀ pé ọlọ́run ń jìra fún mi ni ìṣe gbogbo ẹ fẹ́ fìyà jẹ tàbí ó fẹ́ dojú ọlá rẹ bolẹ̀ ìwé Dáníẹ́lì orí 5 ẹ jáwọ́ láti ẹsẹ̀ 7 láti ẹsẹ̀ 1 yẹn Nebukadnesari ọba ńlá ni ó ti kú ọmọ rẹ̀ tá pè ní Belsesari òun wá gbàjọba gbàtọ́ ọmọ rẹ̀ gbàjọba kò tiẹ̀ fẹ́ mọ ọlọ́run òrìṣà ó kó gbogbo òrìṣà jọ ó wá ní kó máa kọrin yìn òrìṣà mò ń kà láti ẹsẹ̀ 1 sí 7 fún ẹ kó lè yé ẹni o wọ́n bẹ̀rẹ̀ sí kọrin yìn òrìṣà ó kó àwọn ìyàwó àtàwọn àlè ẹ̀ nígbà táwọn bẹ̀rẹ̀ sí mu tí ọlọ́run ìbínú ọlọ́run ò sọ̀rọ̀ ohun tó bá pọ̀ ọlọ́run sí ló máa dá sí ohun tó bá pè sí ó máa fi ẹ́lẹ̀ ohun tó wá dùn ọlọ́run ni pé ó ní àwọn kọ́ọ̀pù ọlọ́run àwọn abọ́ṣírí gbogbo àwọn nǹkan ọlọ́run tó yẹ pé bàbá rẹ̀ ní Nebukadnesari kó láti Jerúsálẹ́mù wá sí Bábílónì tó kó pamọ́ bàbá rẹ̀ gan ò fi àwọn kọ́ọ̀pù ọlọ́run yẹn mumi torí àwọn kọ́ọ̀pù ọlọ́run ohun tó bá ti ń wà lórí pẹpẹ ó ti di tọlọ́run nìyẹn ohun tó bá ti di tàwọn ìránṣẹ́ ọlọ́run tó ti ń lò ó ti di tọlọ́run nìyẹn so òun wà wò pé kí ló ṣe yín ẹ̀yin òmùtí ni bóyá àwọn ẹ̀ wá sọ fún pé kò sí kọ́ọ̀pù ni àwọn kọ́ọ̀pù kan wà táwọn bàbá mi kó wá láti tẹ́ḿpìlì Jerúsálẹ́mù gbogbo àwọn ẹ kó wọn wọlé ẹ ṣí wọn wọlé jàre gbogbo ìtọ́ kó láti tẹ́ḿpìlì Sólómọ́nì ẹ kó wọn wọlé ẹrù tá a bá ti gbà lọ́wọ́ ẹ ní ìgbèkùn ẹrù yẹn náà ìgbèkùn ni lọ́ba bẹ̀rẹ̀ sí fi kọ́ọ̀pù Olódùmarè kọ́ọ̀pù táwọn àlùfáà fi ń bomi you must be very careful má máa jẹ́ kó máa yá ẹ lára nígbà míì láti máa sáré lo nǹkan tó bá jẹ́ ti ìránṣẹ́ Ọlọ́run máa take permission lórí ẹ̀ ó léwu ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú ìjọ kan ẹnìkan nítorí pé ó close mọ́ wòlíì Ọlọ́run yẹn gan
tí wọ́n máa pè ní ọmọ mi ọmọ mi ọmọ mi ọmọ mi. Lọ́jọ́ kan kò sí ìránṣẹ́ Ọlọ́run yẹn lára nì, ṣé àti ìránṣẹ́ Ọlọ́run yẹn fi ń jókòó, ó ṣe jókòó lè nìyẹn tiẹ̀ pé kò sí ọ̀kan jàre, òbí my father in the Lord ni. Ọlọ́run ò ló pa nǹkan kò ṣẹlẹ̀. Kò tó wá nótìsì pé táìmù tó fẹ́ ṣe mẹ́sìsì ẹ̀ kò rí mẹ́sìsì ẹ̀, ó kọ́ rẹ̀ pé bóyá mẹ́sìsì yẹn fẹ́ẹ̀lì ni. Nígbà tó tún di oṣù tó máa tẹ̀lé kò tún rí mẹ́sìsì, kí ló lè máa ṣẹlẹ̀? Ó tún wò pé jẹ́ kó ń wò. Ìgbà tó tún di oṣù kẹta kò rí mẹ́sìsì, so ó lọ sọ́dọ̀ àwọn oníṣègùn fẹ́sì àwọn dókítà, wọ́n ka oògùn fún, wọ́n ṣe gbogbo ẹ̀ fún, ó lò kò rí títí fún ọdún 4 kò rí mẹ́sìsì, bẹ́ẹ̀ ló ń sick. So wọ́n á bẹ̀ sí gbàdúrà fún, kí ló lè ṣẹlẹ̀? Ọfà ni, Olúwa lọ́fà jáde, Olúwa ṣe kíní, ogun àjẹ́. Lọ́jọ́ kan lolúwa sọ fún wòlíì rẹ̀ pé lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé ó wọ ibi tí ò yẹ kó wọ̀, ó wọ ibi tí ò yẹ kó wọ̀ kẹ̀. Ló bá lọ béèrè, ń gbọ́ níbo ló lọ, kí ló tọwọ́ bọ̀, ta ló mú ẹrin ìrìn àjò, kí òun ṣe kankan, òun lọ ju ṣọ́ọ̀ṣì àti ilé òun lọ, dáàdi ẹ mọ̀ mí dáadáa, kí ní kankan lórí ìdùbúlẹ̀ àìsàn. Ìránṣẹ́ Ọlọ́run tún lọ bá Ọlọ́run, Olúwa ọmọ mi ni lóòótọ́ lóhun ò wọ́bi kan, àló jókòó níbi tí ò yẹ kó jókòó. Wọ́n bá tún lọ bọ̀, òun ò lọ bá tì, òun ò lọ ṣe kinní kan, òun ò lọ ṣe ẹ̀mí Ọlọ́run kọ̀ strike sínú ọkọ̀ pásítọ̀ ni wọ́n máa sọ pé àbí ogun orí púpìtì ó lọ jókòó ń bẹ̀ ni pẹ̀lú mẹ́sìsì. Ó nínú lẹ̀mí Ọlọ́run kọ̀ wá ṣẹ́mọ̀ tọ́lọ́run bá fẹ́ ṣàánú yẹn. Lẹ̀mí Ọlọ́run kọ̀ flash ẹ̀sọ́ ọmọbìnrin yẹn lọ́kàn ló bá ní dáàdì bóyá ìjọ kan tí mo kọ̀ jókòó sórí iṣẹ́ ayé nígbà yẹn táìmù yẹn sí lára ẹ̀ kí nípa ilé tó jókòó ń bẹ̀, ta ló sọ fún, ta ló ṣe, a ní ìmọ̀ kọ̀ọ̀kan. Wọ́n bá bẹ̀rẹ̀ sí tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Lórí ìdáríjì ẹ̀ṣẹ̀ lẹ́yìn wákàtí 3 bí mẹ́sìsì bẹ̀rẹ̀ sí jáde ó ti dúdú, ohun bó ṣe bẹ̀rẹ̀ sí tú jáde lára ẹ̀ gbì. Bó ṣe sáré rọ̀ṣẹ̀ padà lọ́sọ̀ọ́sìpítù, ṣàbẹ̀ sí tìrìtì ẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ṣẹ̀tìrì bẹ́ẹ̀. So ohun tó ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ Sésárì nìyí, mo ń fúláṣì ẹ báàkì mi ò sí táǹkà yìí o, pé ẹ lọ fi ẹmu gbé kọ̀pù Ọlọ́run, ó yẹ máa mutí lọ. Bọ́ ṣe mú lọ ìbínú Ọlọ́run bá dé, lọ́wọ́ kan bá jáde wá, ló bá kọ àwọn àkọlé kan sí ara ògiri. Bó ṣe rí báyìí lẹ́rú bá bà á pé irú kí lélẹ̀, open vision eléyìí ò ń ṣe ìran live and direct ní bí ìgbà téèyàn ń ṣe tíátà orí stage tí ń ṣe inú fíìmù, pé kí lélẹ̀ òun ò ríru eléyìí rí. So ẹja bẹ́ẹ̀ látẹ̀sẹ̀ keje, ọba sì kígbe kíkan pé kí a mú àwọn amòye àwọn ará Kédíà àti àwọn aláfọ̀ṣẹ wá. Ṣe rí gbogbo àwọn tó ń bá ṣèjọba nìyẹn o, kò sọmọ Ọlọ́run láàrin o. Ọba dáhùn sì wí fún àwọn ọlọ́gbọ́n Bábélì pé ẹnikẹ́ni tí ó bá ka ìwé yìí tí ó bá sì fi ìtumọ̀ rẹ̀ hàn fún mi, òun ni èmi ó fi aṣọ òdòdó wọ̀, èmi ó sì fi ẹ̀wọ̀n wúrà kó ní ọrùn, òun ó sì jẹ́ ẹ̀kẹta olórí ní ìjọba. Ìyẹn túmọ̀ sí pé ó máa jẹ́ kí ló ń pè senate president, ó máa di senate president, kò tí ì sí senate president, kò tí ì yan senate president. Ẹni tó bá lè ṣe léyìí, nígbà náà ni gbogbo àwọn amòye ọba wọ́n wọlé, ṣùgbọ́n wọn kò lè ka ìwé náà, wọn kò sì lè fi ìtumọ̀ rẹ̀ hàn fún ọba. Nígbà náà ni ẹ̀rù ńlá bà bẹ́ Sésárì ọba gidigidi, ojú rẹ̀ sì yí padà lórí rẹ̀, ẹ̀rù sì bà àwọn ìjòyè rẹ̀. Nítorí náà ni ayaba ṣe wọ ilé àsìwá nítorí ọ̀rọ̀ ọba àti ti àwọn ìjòyè rẹ̀. Ayaba dáhùn ó sì wí fún un pé kí ọba kí ó pẹ́, má ṣe jẹ́ kí èrò inú rẹ̀ kí ó dààmú rẹ̀, má sì jẹ́ kí ojú rẹ̀ kí ó yí padà. Ọkùnrin kan bẹ ní ìjọba rẹ, lára ẹni tí ẹ̀mí Ọlọ́run mímọ́ wà, àti ní ọjọ́ bàbá rẹ a rí ìmọ́lẹ̀ àti òye àti ọgbọ́n gẹ́gẹ́ bí ọgbọ́n Ọlọ́run lára rẹ̀. Ẹni tí Nebukadnesari ọba bàbá rẹ, àní ọba bàbá rẹ fi ṣe olórí àwọn amòye, ọlọ́gbọ́n àwọn Kédíà ti àwọn aláfọ̀ṣẹ, níwọ̀n bí ẹ̀mí títayọ àti ìmọ̀ àti òye ìtumọ̀ àlá, òye àti já àlọ́, àti láti máa ṣe ìtumọ̀ ọ̀rọ̀ tí ó díjú. Gbogbo wọ̀nyí ni a rí lára Dáníẹ́lì náà, ẹni tí ọba fi orúkọ bẹ Sésárì fún. Ìjẹ́ nísinsìnyí jẹ́ kí a pe Dáníẹ́lì wá,
òun á sì fi ìtumọ̀ rẹ̀ hàn. Nígbà náà ni ó mú Dáníẹ́lì wá síwájú ọba. Ọba sì dáhùn, ó wí fún Dáníẹ́lì pé, ìwọ ni Dáníẹ́lì náà tí ń ṣe ti inú àwọn ọmọ ìgbèkùn Júdà, àwọn ẹni tí ọba bàbá mi kó láti ilẹ̀ Jùdíà wá. Ẹ wo bó ṣe ń koríkì fún. Ṣé bí wọ́n lọ ọmọ ìgbèkùn tí bàbá mi kó wá, kì í ṣe pé kò mọ Dáníẹ́lì o, bọ̀ kò ní ìdí ẹ̀ pé a nídìí irú àwọn ilé yìí. Ṣùgbọ́n nígbà tí wàhálà dé, sórí bó ṣe jẹ́ aládùúgbò ẹ̀yà wọn kan ṣe bí ẹ pé wọn ò mọ̀ ẹ́. Tí wàhálà wọn bá dé, wàá rí kó wọ́n mọ̀ pé aládùúgbò kan wà fámìlì wa. Wọ́n mọ̀ pé ọmọ Ọlọ́run kan wà. Ìwọ máa tẹ̀síwájú, mọ́ kúrò lọ́nà yẹn. Kò pe Dáníẹ́lì sínú ìjọba ẹ̀ bí ẹ pé kò mọ Dáníẹ́lì. Báwo ni ò ṣe ní mọ Dáníẹ́lì, ẹni tó jẹ́ igbá kẹta bàbá ẹ̀? Ẹgbẹ́ ṣó possible? Tó bá jẹ́ bàbá ẹ̀ bá fún àpẹẹrẹ ń sìn, gbogbo àwọn tó kọ́ṣẹ́ lọ́dọ̀ bàbá yín, ẹ mọ̀ kankan nu wọn, ẹ mọ̀ wọn. Báwo ni èèyàn ṣe máa jẹ́ president tó ò ní mọ̀ pa tí bàbá ò tiẹ̀ ní sọ létí ẹ pé igbá kẹta mi lélẹ̀, kò fẹ́ mọ̀ ni. Ṣùgbọ́n ìyàwó ẹ̀ sọ pé wá o, ẹnìkan wà o lè ṣe bí ẹ kó mọ̀ àwa mọ̀, torí pé ò pé àwa náà ò fi pé torí wọ́n lọ́ba. Bàbá ẹ̀ ń gbà yẹn kò lè fi ṣeré o, débi pé bàbá ẹ̀ ó pè ní Bẹ́sẹ́sárì. Bẹ́sẹ́sárì yìí òrìṣà ńlá kan ni. So Bẹ́sẹ́sárì yìí òun ni ọmọ Nebukadnesari. Ṣùgbọ́n orúkọ tí a fún Dáníẹ́lì nígbà yẹn, a pè ní Bẹ́sẹ́sárì. A fún Dáníẹ́lì ní Bẹ́sásárì òun ni ọba, but Bẹ́tísẹ́sárì òrìṣà ni. Ṣùgbọ́n a wá fún Dáníẹ́lì lórúkọ yẹn torí àwọn pé eléyìí ò ń ṣèyàn lásán, òrìṣà lélẹ̀, abàmì èèyàn lélẹ̀, tó lè máa gbogbo nǹkan tó bá díjú ló máa ń sọ̀tì ẹ̀ out ni, ó máa ń tayọ ju gbogbo wọn lọ, eléyìí ò ń ṣèyàn lásán. So Mẹ́ṣákì, Ṣédírákì àti Abẹ́dínígò orúkọ òrìṣà ni, kì í ṣe orúkọ tí wọ́n sọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn, nítorí pé ohun tó ń ṣe ń ba ọba lẹ́rù, ó dẹ̀ ń ya ọba lẹ́rù. Ọba fi wò pé òrìṣà làwọn eléyìí, wọ́n kàn wá nú ènìyàn ni. So ẹja tẹ̀síwájú. Verse 13. Nígbà náà ni amú Dáníẹ́lì wá, ó ti foríkì Dáníẹ́lì fún. Yes. Verse 14. Èmi ti gbúrò rẹ pé ẹ̀mí Ọlọ́run bẹ lára rẹ, àti pé a ti rí ìmọ́lẹ̀ àti òye àti ọgbọ́n títayọ lára rẹ. Ìjẹ́ nísinsìnyí a ti mú àwọn amòye àti àwọn ọlọ́gbọ́n wá síwájú mi, kí wọn kí ó lè ka ìwé yìí àti láti fi ìtumọ̀ rẹ̀ hàn fún mi, ṣùgbọ́n wọn kò lè fi ìtumọ̀ ọ̀rọ̀ náà. Èmi sì gbúrò rẹ pé ìwọ lè ṣe ìtumọ̀, ìwọ sì lè tú ọ̀rọ̀ tí ó díjú. Ǹjẹ́ nísinsìnyí bí ìwọ bá lè ka ìwé náà, tí ìwọ sì lè fi ìtumọ̀ rẹ̀ hàn fún mi, a ó wọ̀ ọ́ ní aṣọ òdòdó, a ó sì fi ẹ̀wọ̀n wúrà kùn ọ́ lọ́rùn, a ó sì fi ọ́ jẹ olórí kẹta ní ìjọba. Nígbà náà ni Dáníẹ́lì dáhùn sì wí níwájú ọba pé, jẹ́ kí ẹ̀bùn rẹ gbé ọwọ́ rẹ, kí o sì fi ẹ̀san rẹ fún ẹlòmíràn. Ṣùgbọ́n èmi ó ka ìwé náà fún ọba, èmi ó sì fi ìtumọ̀ rẹ̀ hàn fún un. Ni Dáníẹ́lì náà bá bẹ̀rẹ̀ oríkì fún. Ìwọ ọba, Ọlọ́run ọ̀gá ògo fi ìjọba àti ọlá ńlá àti ògo àti ọlá fún Nebukadnesari bàbá rẹ, àti nítorí ọlá ńlá tí ó fi fún un, gbogbo àwọn ènìyàn orílẹ̀ àti èdè gbogbo ń wárìrì, wọ́n sì ń bẹ̀rù níwájú rẹ̀. Ẹni tí ó wù á pa, ẹni tí ó wù á dá sí láàyè, ẹni tí ó wù á gbéga, ẹni tí ó wù á rẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ọkàn rẹ̀ gbéga, tí inú rẹ̀ sì le nípa ìgbéraga, a mú un kúrò lórí ìtẹ́ rẹ̀, wọ́n sì gba ògo rẹ̀ lọ́wọ́ rẹ̀, a sì lé e kúrò láàrin àwọn ọmọ ènìyàn, a sì ṣe àyà rẹ̀ dàbí ti ẹranko, ibùgbé rẹ̀ sì wà lọ́dọ̀ àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbẹ́. Wọ́n sì fi koríko bọ́ ọ gẹ́gẹ́ bí màlúù, a sì mú kí ìrì ọ̀run sẹ̀ sí i lára, títí òun fi mọ̀ pé Ọlọ́run ọ̀gá ògo ní í ṣe alákòóso nínú ìjọba ènìyàn, òun a sì yan ẹnikẹ́ni tí ó wù ú ṣe olórí rẹ̀. Àti ìwọ Bẹ́sẹ́sárì ọmọ rẹ̀, ìwọ kò rẹ ọkàn rẹ sílẹ̀, bí ìwọ tilẹ̀ ti mọ gbogbo nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n ìwọ gbé ara rẹ ga sí Olúwa ọ̀run, ìwọ sì ti mú ohun èlò rẹ̀, ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn, wá síwájú rẹ, ìwọ àti àwọn ìjòyè rẹ àti àwọn aya rẹ àti àwọn àlè rẹ sì ti ń mu ọtí wáìnì nínú wọn. Ìwọ sì ti ń kọrin ìyìn sí òrìṣà fàdákà àti ti wúrà, ti idẹ, ti irin, ti igi àti ti òkúta. Àwọn tí kò ríran, tí kò gbọ́ràn, bẹ́ẹ̀ ni wọn kò sì
mọ̀ ọ́, ṣùgbọ́n Ọlọ́run náà lọ́wọ́ ẹni tí ẹ̀mí rẹ̀ wà àti ti ẹni tí gbogbo ọ̀nà rẹ̀ ń ṣe, òun ni ìwọ kò bu ọlá fún. Nítorí náà ni a ṣe rán ọwọ́ náà láti ọ̀dọ̀ rẹ̀ wá, tí a sì fi kọ ìwé yìí. Èyí sì ni ìwé náà tí a kọ: Mene, Mene, Tekili, Perisene. Èyí ni ìtumọ̀ ohun náà. Mene, Ọlọ́run ti ṣírò ìjọba rẹ̀, ó sì ti parí rẹ̀. Tekeli, a sì ti wọ̀n wọ́n nínú òṣùwọ̀n, ìwọ kò sì tó, ìwọ kò sì tó. Perisene, a pín ìjọba rẹ̀, a sì fi fún àwọn ará Media àti àwọn ará Persia. Nígbà náà ni Belsesari pàṣẹ, wọ́n sì wọ Dáníẹ́lì ní aṣọ òdòdó, a sì fi ẹ̀wọ̀n wúrà kò ó lọ́rùn. A sì ṣe ìkéde níwájú rẹ̀ pé kí a fi ṣe olórí ìkẹta ní ìjọba. Lóru kan náà ni a sì pa Belsesari ọba àwọn ará Kédíà. Ẹja dúró mẹ́, ẹ gbójú sókè. Ọlọ́run ọ̀rọ̀ fúnra rẹ̀. Níbi tí a kà yìí, nígbà tó lọ pe Dáníẹ́lì wá, lórí ìwọ ni Dáníẹ́lì náà tí a sọ pé bàbá mi fi ẹ́ jẹ igbá kẹta, tá a kó láti inú ìgbèkùn àwọn ọmọ Júdà. Ókè, a máa fọ̀rọ̀ gùn. Ó ní ọwọ́ kan tó wá kọ àwọn ìwé kan, gbogbo àwọn ará Kédíà, àwọn aláfọ̀ṣẹ, gbogbo àwọn atúmọ̀ ọ̀rọ̀ tó díjú láti pè wọ́n lè ṣe é. Ṣùgbọ́n mo ti sọ pé ẹni tó bá lè ṣe, màá fi aṣọ òdòdó wọ̀. Ṣé rí aṣọ òdòdó yẹn àwọn ọba ló máa ń wọ̀ láyé gbà yìí, róyà. Pé màá dẹ̀ fi ẹ̀wọ̀n wúrà kò lọ́rùn, yẹn túmọ̀ sí pé pàǹpà, wọ́n ti ń lo pàǹpà ọjọ́ ti pẹ́. Àwọn wúrà ńláńlá máa gbé sí lọ́rùn, màá wá fi jẹ ẹnì kẹta nínú ìjọba mi. Dáníẹ́lì wá sọ pé, wo ọba, gbọ́ mi, àwọn ẹ̀bùn ẹ àwa ti kọjá 11 yẹn, àwọn ò ní tìtorí ẹ̀bùn ká máa sọ ntọ́lọ́run wí àti ntọ́lọ́run gbọ́. Jẹ́kẹ́bùn ẹ gbọ́wọ́ ẹ, lọ kó gbogbo ẹ̀bùn ẹ fẹ́ lòmíì. Lòun náà bá bẹ̀rẹ̀ èpọ̀n orí ẹ̀ fún bàbá rẹ̀ ní Nebukadnesari. Ọlọ́run gbéga, bó tiẹ̀ jẹ́ pé kò mọ Ọlọ́run, síbẹ̀ Ọlọ́run sì gbéga. Débi pé ẹni tó bá wù á pa, Ọlọ́run ò ní sọ̀rọ̀. Ṣèbóun ló kó àwa ní ìgbèkùn pa, bá ṣe jẹ́ wòlíì, Ọlọ́run fún láàyè. Ọlọ́run ti sọ pé ẹ máa lọ ṣe ẹrú lọ́dọ̀ ẹ̀ fún 70 years. Ẹ dẹ̀ gbúdọ̀ gbà fún. Kò sí tẹ́ lè ṣe sí, èmi Olúwa ló ń ṣe, bí mo ṣe wù mí ni mo ṣe ń ṣe. Pé so ìgbà kan ni bàbá ẹ̀ mọ èrè gíga, Ọlọ́run ti torí ẹ̀ ló pa. Ṣé ti rí àwọn ẹ̀rọ yẹn? Torọ́ náà ìgbà kan l'Olúwa sọ pé Nebukadnesari ìránṣẹ́ mi, bí ó tilẹ̀ jẹ́ pé kò tí ì mọ̀ mi, ṣùgbọ́n ìránṣẹ́ mi ṣì ni. So bàbá rẹ̀ lọ́jọ́ kan a sọ fún wípé ó máa gbéraga o, ṣùgbọ́n ṣe eléyìí, rí ara ẹ sílẹ̀ kó dẹ̀ máa ran àwọn aláìní lọ́wọ́. Torí tó bá gbéraga, a máa géjọba ẹ kúrò. Lóòótọ́ a máa dá ẹ padà o, ṣùgbọ́n wàá lọ jẹun pẹ̀lú ẹranko nínú igbó fún ọdún 7. Ó rò pé kò sí nǹkan kan níbi tá a bá dé, ṣùgbọ́n lọ́jọ́ kan bí lè sọ pé bóyá lẹ́yìn oṣù 9 àbí nǹkan kan, bó ṣe ń lọ lórí ìjọba ẹ̀, ó wà lórí tọ́wà ìyẹn níbi àwọn tó máa ń kọ́ àwọn ilé gíga ńgbà yẹn, ló wà wò pé ìjọba mi ló tó yìí, gbogbo àwọn ọba ayé ọ̀dọ̀ mi ló ń sọ létí, kò sí ìtòlè ìpínlẹ̀ wò mí lójú. Bó ṣe ń lọ báyìí, ohun kọ́kọ́ jáde ni wípé ẹ gba ògo ẹ̀ lọ́wọ́ ẹ̀, ẹ mú ọkàn ẹ̀ kúrò, ẹ fi ọkàn ẹranko fún, ẹ jẹ́ kó lọ máa jẹun pẹ̀lú àwọn ẹranko ní igbó. Fún ọdún 7, Nebukadnesari ó fi ọwọ́ rà kúrò láàfin bíi màlúù, bíi ẹranko. Kò gẹrun fún ọdún 7, èékánná ẹ̀ ó wá yọ bí àṣà, ó wá ń jẹ koríko fún ọdún 7. Ìrísẹ̀ sí lára ọdún 7 oṣù ló wà bẹ́ẹ̀. A máa bá ẹranko, a máa bá wọn pín pákí jẹ, a máa jẹun bí ewúdí, a máa jẹun bí ọ̀kẹ́rẹ́. Lẹ́yìn ọdún 7 yẹn tọ́lọ́run ti lọ fún ní tírénì ìrẹ̀sílẹ̀, Ọlọ́run wá dá ọkàn ẹ̀ padà, ó wá mú ọkàn ẹranko kúrò. Bí ìyẹ̀ ṣe padà báyìí, lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́ka Bíbélì ẹ̀dá ó fi ògo fún Ọlọ́run. Ògo ni fún ẹni àìrí tó ń ṣiṣẹ́ rírí. Ògo, 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 torí kò fẹ́ padà lọ kẹ́kọ̀ọ́ yẹn wọ́n. Ẹ wá wo fún ọdún 7 yẹn kò sẹ́ni tó gba ìjọba lọ́wọ́ ẹ̀. Àbí àìwà ń bẹ̀ síbẹ̀. Ntọ́nà ń sọ ní pé bó o bá lò ṣe, màá gbé ẹlòmíì dìde tó máa ṣe jù tiẹ̀ lọ. Lójú ayé ẹ̀ báyìí á dẹ̀ máa wù. Tó bá lóò lè gbàdúrà mọ́, mi ìfẹ́ gbàdúrà fún chọ́ọ̀chì, mi ìfẹ́ gbàdúrà fún aya mi, mi ìfẹ́ máa gbẹ́ lòmíì dìde. Èrè tó yẹ kó bọ́ sí ẹ lọ́wọ́ á dẹ̀ máa bọ́ sẹ́ni ẹ lọ́wọ́. Mi ì ní pa ẹ́ o, bó ti yí ẹ máa jẹ́. Kí tó ṣe fún Nebukadnesari yẹn,
nígbà tí Daniel wá túmọ̀ ẹ̀ pé nígbà mẹ́nẹ́mẹ́nẹ́ Olúwa ṣírò gbogbo ayé ẹ̀ wo ó ṣírò ọjọ́ tó bẹ̀rẹ̀ ọjọ́ tó bí ẹ àtijọ́ tó máa kú ó rí pé o ò lérè kankan lára òfò ni ẹ́ kò sáǹfààní kankan a tún wá gbé ẹ lọ sínú òṣùwọ̀n Olódùmarè a rí pé zero level ló já sí lọ́nà wọn pé kí la wá ń fẹ́lẹ́ ìjọba sí ẹ gba ìjọba ẹ lọ fún àwọn tó máa mérè o ohun tí kìíní yẹn túmọ̀ sí ẹ pé mẹ́nẹ́ tẹ̀kílì bẹ̀rìsì Olúwa ṣírò ìjọba owó parí ẹ̀ àwa wọ̀n gbọ́ mi dáadáa ẹlòmíì wà tọ́lọ́run ti ṣírò ayé ẹ̀ even kó lu 100 years láyé Ọlọ́run ti ṣírò ẹ̀ pé now kò tí ì ju 30 kò tí ì ju 40 lọ ẹ ṣírò gbogbo ẹ̀kọ́ ẹ jẹ́ káwọn tó lè ẹ jẹ́ káwọn tó máa wọ̀n tí ohun tó máa wọ̀n ò bá ti ní mú rìsọ́ọ̀tì wá ẹ jẹ́ káwọn tó fẹ́ pápá kí ló wà lá kí ló yẹn sísè kò bá àti bímọ kò bá àti lọ́kọ kò bá àti kọ́lé ẹjọ́ padà nù ẹ jẹ́ kó gbogbo orí ẹ̀ kò lè wúlò fẹ́mi Ọlọ́run ń da owó sórí òwò tí ò ní mérè wá láíláí kò ní owó sí Ọlọ́run is a business man tó dẹ̀ máa fẹ́ gain àwọn 10 ni mo wò sàn àwọn èèyàn kan ló wá dúpẹ́ níbo làwọn 9 tó kù wà n tó ń sọ nìyẹn kí ló ń try láti béèrè so now pé nítorí pé a ti wọn ayé ẹ nínú òṣùwọ̀n pẹ̀lú bọ́lá ń ṣe múra fún ẹ tó àwọn ẹ nínú òṣàrípò jámọ́ kankan Ọlọ́run ní kọ́ pé ìjọba rí inú ẹ dùn pé ó tún wẹ o Dáníẹ́lì gba ẹ̀bùn yẹn torí òun ló fún ó dẹ̀ fi ṣe gbá kẹta nínú ìjọba ṣùgbọ́n òru ọjọ́ yẹn la pa ọba yẹn dà òru ọjọ́ yẹn lè dájú ẹ̀ pé so ohun tí mò ń sọ níbí ni pé ìmúra tàbí ìgbáradì Ọlọ́run àkọ́kọ́ apá kẹta òun ni mo pè torí ìpele lọ́lọ́run máa mú ẹ lọ ìpele àkọ́kọ́ tó bá ṣe ń ṣe tó ń ṣubú á tún gbé ẹ dìde wàá ṣubú á gbé ẹ dìde wàá ṣubú kò ní nítorí ẹ̀ pa ẹ́ torí kì í ṣọjọ́ tá a bá bímọ ló ń rìn so bó ṣe ń ṣubú á máa gbé ẹ dìde bóyá yẹ kó lo 1 hour ó lo 10 minutes kò ní títorí ẹ̀ sọ pé ó ya ogun borí ẹ̀ á dìfẹ́ǹdì ẹ̀ á máa sọ pé no ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ ó lè ṣe bẹ́ẹ̀ so ìkejì á múra fún ẹ ní a máa kọ́ láwọn nǹkan tó yẹ kó ṣe ibi tó yẹ kó ti jẹun ibi tí ó yẹ kó ti jẹun aṣọ tó yẹ kó wọ̀ gbogbo àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn táàmì tó yẹ kó bínú táàmì tí ó yẹ kó bínú pé n tó ń bínú sí kò tó nǹkan bínú ó lè tẹnu èèyàn sọ fún ẹ bọ̀tì kẹta nígbà tó bá ti múra fún ẹ tán ìpele kẹta yìí ó ní pé a wá gbé ẹ sínú scale ẹ sọ pé òṣùwọ̀n Olúwa ẹ sọ̀rọ̀ dáadáa Ọlọ́run ní scale tiẹ̀ nígbà tí mo máa ṣe ń ṣiṣẹ́ ní Dálékọ́ àwọn scale ayédèrú wà original scale yìí wà ṣẹ̀rí scale ayédèrú yẹn a ti máa yí lẹ́yìn gbà tí mi ò tí ì ní Jésù ni torí káwọn tó ń wo fídíò kan sọ pé so dáàdì ọ̀gbágbá ni nígbà yẹn ni ìgbà tí mi ò tí ì ní Jésù so àwọn scale yẹn àwọn tó ń ta ráìsì ta fúláwà ta ṣúgà ṣẹgẹ́tì mi so wọ́n ti yí scale yẹn wọ́n ti adjust yẹ either kó jẹ́ scale ńlá tàbí kékeré wọ́n ti adjust yẹ so àwa tá à ń bá wọn gbẹ́rù báyẹn so àwa lọ scale yẹn la máa lọ gbé jáde mo la máa gbé sórí ráìsì ẹ̀yin máa rí pé 50 51 a máa níṣẹ́ rí báyìí ó kún o a ti jó ráìsì yẹn ẹ máa gbọ́ gbogbo ẹ̀ tẹ́ bá máa wo fídíò mi a ti jó ó ní nǹkan tá à ń pè ní ṣókà kìíní yẹn dá ó ní ẹnu ṣóńṣó báyìí a máa ṣọ̀ṣọ̀ rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ tọ́ba ó lè jẹ́ dìríkà méjì lọ́ọ́ máa ní kájò ó lè jẹ́ dìríkà kọ̀ọ̀kan iye dìríkà tí ẹni tó ní ráìsì bá ti ní àjò àwa jò àá fi móòdì ráìsì míì bá a ṣe ń jo fúláwà náà nìyẹn à ń jo ṣúgà náà bẹ́ẹ̀ mò ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tèmi fún gbogbo ara yín so àjò ìwọ ò ní mọ̀ ibi a bá ti jò ò lè rí láíláí a máa close ẹ̀ padà ọ̀tọ̀ ní ká sọ pé wọ́n tú ẹnu ẹ̀ káàbù ọ̀tọ̀ ní ká sọ pé ká lo ṣókà ó lè tí ò bá wọ́n máa tì wá mọ́nu ṣọ́ọ̀bù wá ní wá ó ní iye tó máa sọ fún wa fún jèrèkà kan a sọ pé yá 100 báàgì báwa jò a ti sọ fún wọn pé iye báyìí la máa gbà fún báàgì kọ̀ọ̀kan lórí báàgì kọ̀ọ̀kan so ó ti ní iye tó máa jòkó ń bẹ̀ wọ́n máa lọ ra àpò tuntun wọ́n á lọ ra àpò tuntun láwọn oní machine tó bá bá yín rán padà ń bẹ̀ so wọ́n á lọ ra àpò tuntun ó lé ti wà tipẹ́ so wọ́n á lọ ra àpò tuntun wọ́n á tì wá mọ́nú ṣọ́ọ̀bù yẹn so àwọn máa jò ó ní iye táwọn máa jò síbẹ̀ àwọn máa jò àpò nígbà tá a bá ju 100 bag a lè fi rí 5 bag ẹ wo iye owó tó máa rí lórí 5 bag yẹn so ẹ wo iye gbèsè tó máa kó àwọn tó wá ra ráìsì tó wá ra à ń jo gàrí yọ ayé mi sí à ń jo gàrí à ń jẹ̀wà gbogbo ẹ̀ lọ́mọ̀ ṣe rí báyìí
sọ̀rọ̀ mi à ń jò ó ṣọ́kà a máa jò ó a dẹ̀ máa kúrò sí ẹ̀ padà tẹ́ẹ̀ní mọ̀ so à ń lo fake scale tó jẹ́ pé tá a bá gbé sí ìwọ náà sáà ó kún gbèsè lẹ́ni ẹ̀ ń lọ gbé a máa jò ìgbà ní àwọn tó ti mọ bó ṣe ń lọ wọ́n máa gbé scale tí wọ́n wá ìjà máa wá ṣẹlẹ̀ láàrin tó ń ta ráìsì àti oníṣkèlì fẹ́ scale burúkú ibi scale kìíní tó tọ́ka ní scale tí mo fẹ́ ní a ti yá wa náà a wò pé àwo ti lu ìgbà míì ta bá fẹ́ ṣàánú fún àbáṣẹ tẹ́ni Yorùbá ti gbọ́fì tó ní ẹ̀kílẹ̀ wí ẹ wọlé ẹ wá rà ẹ̀rà torí bọ̀ a ti ṣàánú ẹ̀ ó dìgbà tá a bá fẹnu sọ fún ẹ tó bá kàbẹ̀ sọ fún ẹ tí mo ṣojú bá ti ibi tá à ń dúró sí ibi tá a ti ń jẹun nìyẹn à ń tójú báyìí fún yà ń ṣe báyìí tún ṣe ẹ̀kílẹ̀ wí ọkú bo ẹ wọlé kẹrà ogun lé yín ni ẹ torí bọ̀ ẹlòmíì bọ́ bá tọ́ láti pé má bọ́ọ̀lù kòtò á ní ẹ̀fìn ní ẹ̀jẹ̀ bọ́ọ̀lù náà bó bá dẹ̀ ṣe wá rí kẹwàá máa fà mí jáde ó lè má rẹ̀ ní fà mí jáde. so níbí yìí ọlọ́run náà ní scale tiẹ̀ ìgbà mi wà ọ̀pọ̀lọpọ̀ á máa sọ pé olúwa tí n bá lè rí 10 million ṣé tó bá rí 10 million ṣé kò ní pa ẹ́ ẹlòmíì àní kò lè pa mí kó torí pé ò tí ì rí ni tó o bá rí ẹlòmíì ó lè má rọrùn sùn ẹlòmíì gbogbo àwọn ibi tí ò yẹ kó lọ ṣègbéraga sí ló máa ṣègbéraga tó ti máa tá lọ́fà mo lè sọ wọ́n ti pẹ́ tí mo ti bẹ̀rù wa màá jẹ́ kọ́ mọ̀ pé ọlọ́run ti gbọ́ àdúrà mi ìlú wa yá ó ń lọ ìlú nìyẹn ìgbà yẹn ló máa rántí bẹ́ẹ̀dẹ̀ tí ò tí ì ṣe bẹ́ẹ̀dẹ̀ tí ò mọjọ́ tó bí òun gan-an tó yẹ pé ṣèbí déètì tó fún wa la ti ń sọ pé ẹjọ́ tó bí wa déètì tí ìyá ẹ bá fún ẹ tàbí bàbá ẹ ló máa gbàgbọ́ àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo déètì tó bá fún ẹ ìdí àná mi sọ pé obìnrin ló mẹ́rin tó lọ́mọ so déètì tó bá fún ẹ tó bá sọ fún ẹ pé 1980 lọ bí ẹ tó dẹ̀ pé 1972 lọ bí ẹ pa ń tó máa gbé kiri nìyẹn 1980 lọ sọ fún mi 1980 lọ sọ fún mi so ohun tí mò ń fàyàn ni pé níbí yìí ọlọ́run ní òṣùwọ̀n tiẹ̀ gbogbo tọ́lọ́run bá fẹ́ fún ẹ láyè á kọ́kọ́ gbé ẹ lọ sórí scale ẹ á wùn ẹ lórí scale yẹn pé ṣé o kójú òṣùwọ̀n kí n tó gbélé ẹ lọ́wọ́ tó o bá ti kójú òṣùwọ̀n kó gbàdúrà dọ̀là mẹ́ta kò ní fún ẹ tó bá jọ́dún márùn sígbà tá a wà ló tó tójú òṣùwọ̀n ọlọ́run máa fẹ́ bọ́lọ́run ṣe ń ṣe nǹkan ẹ̀ nìyẹn bọ́lọ́run ṣe ń ṣe nìyẹn so kí ni òṣùwọ̀n àkọ́kọ́ ohun tó wọ̀n ìyẹn túmọ̀ sí pé level ẹ ìkejì ìpele agbára rẹ ìdí ẹ̀ ló jẹ́ pé bí lè sọ pé ẹ máa bèrè títí tí ayọ̀ yìí yóò fi kún ìwọ oníṣẹ́nu kó dá òróró sí mi ní orí aago mi sì kún àkúnwọ̀n sílẹ̀ scale ni so o máa béèrè ní ìpele agbára rẹ ẹnìkan ní ìyàwó kan owó ń wọlé fún gbogbo nǹkan lọ déédéé nígbà òyà ló wà wò pé owó ìtì pọ̀ jù ẹgẹ ń wá ọmọ jòjò ló kàn sí ló bá ti wá ìkejì owó yìí ò dúró owó ń wọlé lóhùn pé ọmọ ìyàwó àkọ́kọ́ ọmọ mẹ́ta ló bí ìyàwó kejì ọmọ méjì wọn lè jogún ìtàn jẹ́ tún wẹ̀yàn kan sí ló bá wẹ̀yàn kan sí owó yìí ó stọ́ọ̀pù ṣùgbọ́n wàhálà àwọn ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta tó kójọ ló pa owó làwọn ẹ̀ ń gbà tó bẹ̀rẹ̀ sí sàṣíra wọn tó bẹ̀rẹ̀ sí bára wọn jà tó bẹ̀rẹ̀ sí ṣe tó bẹ̀rẹ̀ sí tó ń sàṣọmọ ara wọn wàhálà yẹn ló pa tó bá ti lọ́gbò bá dé báyìí ìjà ti lọ rẹ́kẹrẹ́kẹ́ nínú kọ́ lọ gba ìyàwó kékeré ní police station kíyàwó àgbà kó ti pé àwọn ẹjọ́ wá bá mi gbé ọmọ burúkú kan wúlí gáàsì kan tán ẹ gbé nígbò bá dé ayá ìyàwó kékeré ẹran yẹn lọ mú police station ìbẹ́yìn lẹ fẹ́ wọlé dẹ́fà ó yá gbé mi nìṣó wàhálà yẹn ló pa kí ló fà á nítorí pé kò sí lórí òṣùwọ̀n ẹ ò lè gbé nítòṣùwọ̀n rẹ ò bá lè gbé má béèrè ẹ ọ̀pọ̀lọpọ̀ aládé ń bẹ̀rẹ̀ ẹ lónìí tọ́lọ́run bá wá fún wa á wá máa dàbí pọ́lọ́run níkà so ìyẹn ni ìpele agbára rẹ ìkẹta ohun tó jẹ́ ohun tọ́lọ́run jẹ́ ló kọ fún ọ̀dọ́mọkùnrin ọba yẹn pé ménéméné tẹ̀kílì pẹ̀lú ìsìrí lórúkọ ẹ ọlọ́run ti ṣíwẹ̀ ó ti parí ẹ̀ náà ti òfo ní ẹ́ ó tí ẹ̀ léṣù káti ẹ̀jẹ̀ pa bá rí èso ẹyọ kan lára kò bá dá kò séso kankan lára kò séso kankan torí ẹ̀ náà ni òfin lè pe irú wòlíì Dáníẹ́lì kó wá bọ̀ òṣìjọba a sì gbọ́ ti bàbá ẹ̀ léṣo ṣùgbọ́n òun ò léṣo kankan ó kọ̀ jọba. ìkẹyìn ohun tó lè ṣe
what you can do, ohun tó o lè ṣe, Olúwa jọ̀ọ́, ní pípé gbogbo number 1 títí dé number 15 Adépọ̀jù street kí n kàn ra gbogbo bẹ̀ kí wá fi kọ́ ṣọ́ọ̀bù kí wọ́n máa kàtọ́ kí wọ́n fẹ́ láti number 1 títí dé number 15 tọ́ kí wọ́n máa wù sílẹ̀ kí wọ́n ní freezer bí kọ́ bá mi kan freezer ńlá àwọn kí ló máa ń pè kí ni kóòrùmù ńlá kí wọ́n máa ní customer bíi bóyá òórò lọ́kọ̀ ni òkú ńlá àti léèdè kí customer yẹn jẹ́ 1000 customer kọ́ máa yá wá kó máa yá kémi náà wá ṣágbára ẹgbẹ́ ṣé capacity ẹgbẹ́ ṣé kò sí bó ṣe lè gba kó o bá lọ́mọṣẹ́ 5 sí 10 pàárí olè kan bẹ̀ ṣé tó bá gbé ẹ ní 5 million tó rọ ẹni tó ẹgbẹ́ òun ló ti ń rán tẹ́lẹ̀ pé ó yá gbówó yẹn lọ báńkì ó yá gbówó lọ ó ti ń rán lẹ́bí ọdún 2, 3, 5 tó ti trust ẹ pé kò sí ọ̀kan ọjọ́ kan wà nú ilé òun mu tíì lọ́wọ́ ló bá pè ẹ́ láti báńkì pé ẹ ló owó yẹn wọn ìgbé wá owó wo láti jẹ́ta ni mo ti ní kó gbé wá mo ti ní kó gbé kíní mo ti sọ fún Ọmọláyọ̀ pé kó gbé wá 5 million pé kó gbé àìrẹ́ anybody ó kẹ́ má wọ̀rí ló bá mi kọ́lù ló ní switch off ló bá pe àwọn tó wà ní àwọn tó kù ẹgbẹ́ kẹ́lẹ́kọ́ríà àti jẹ́ta iná láti rí tí ìpóná tó mú tẹ́lẹ̀ tó fi ń jógẹ̀ láàárọ̀ kùtùkùtù àkọ́kọ́ ju kọ́ọ̀kù pìjámà rẹ̀ wà máa dírẹ́fà 5 million ṣó lè ṣe ṣá lórí àwọn ọlọ́pàá lórí network àwọn ọlọ́pàá ẹjọ́ kéré kankan lọ́nà rí o kì í ṣe pé kidnapper ṣẹ́mi ẹ lè gbé ṣé kì í ní gbóòórùn lójú ẹ débi pé wàá máa bíbí dírẹ́fà gbé mi lọ sọ́dọ̀ dọ́kítọ̀ ọmọ burúkú yẹn ni ọmọ tábà máa pa níbi tó wà pé 5 million ẹ bá mi máa yọ ẹ̀jẹ̀ rúru tọ́lọ̀ bá rí pé ó máa ṣẹlẹ̀ kò ní fún ẹ níbẹ̀ ara fún ẹ níbi tẹ́lẹ̀ àti oṣù wọn so tó o bá máa ṣe ìgbà mi wà á máa rí Ọlọ́run bí ẹ pé ó ga ò pẹ̀lú àdúrà tí mo gbà ẹ jẹ́ á tẹ̀síwájú. Ìṣirò gbogbo ayé rẹ tàbá sọ̀rọ̀ nípa òṣùwọ̀n ó ti ṣírò gbogbo ẹ̀ pé even kó fẹ́ lo 100 days kúyìn 100 years kúyìn tó o ti lò láyé Ọlọ́run ti ṣírò gbogbo ẹ̀ tó bá jẹ́ pé oṣù máa ní géènì fún Ọlọ́run kò ní gbà kó gún borí ẹ̀ láyéláyé géènì yẹn lọ́lọ́run máa jà fún pé no mi ì lè gbà ẹ wo Júdásì ẹ wo Pétérù ẹ̀ṣẹ̀ ta ló pọ̀ jù ẹ sọ̀rọ̀ Pétérù deny Jésù lẹ́ẹ̀mẹ́ta pé mi ìmọ̀ rí ó tún ṣépè ṣùgbọ́n Júdásì ò deny Jésù ó kọ̀ ta Jésù ó fẹ́ fi ṣe bísínẹ́sì ò dẹ̀ wọ́ọ̀kì ó dẹ̀ lọ dá owó padà kì í ṣe pé mi mú òlè àrẹ́sì Júdásì pé má parẹ́ ó ti mọ̀ pé kò lè ní rìsọ́ọ̀tì mọ́ kò lè yí padà kò ní àti wọ̀n ẹ́ nínú oṣù òjàmọ́ nǹkan ṣùgbọ́n mọ̀ pé Pétérù ó sì máa ní èrè púpọ̀ oníwùrùwùrù ni Pétérù ẹnu ẹ̀dẹ̀ ẹ̀yà òun ló bẹ́ èèyàn kan létí nígbà tó fẹ́ wá mú Jésù àdá òkú ò lẹ́gbẹ̀ẹ́ kò ní tán lára wèrè kó má kú háì tí ó sì kù lára Pétérù tó ń bí àdá yẹn kiri ni ìgbà tó fẹ́ wá mú Jésù tó rí pé òun òkú tí ìgbẹ̀mí mímọ́ láti fèdè fọ̀ ó wò pé ẹ̀mí mímọ́ àdá wà bí àwọn tó wá mú Jésù ó fẹ́ etí wọn dànù ni apẹja ni mi síbẹ̀ náà mo lè bẹ etí èèyàn kò ìtàn lára tèmi o lọ́bìnrin lọ́wọ́ Jésù gan mọ̀ òun ló tẹ̀mí mọ́lẹ̀ ní ògbà gbogbo ẹgbẹ́ ẹlẹ́tì ọ̀tún bí tí o sì rí mo kàn máa ń mirí tí Jésù bá ń wàásù yẹn náà Jésù ò mà wọn mọ jù bá ẹlẹ́tì ọ̀tún sí tó sì sí kò sí wàhálà ó ti pẹ́ tí Pétérù ti ń bí àdásẹ́gbẹ̀ rìn kiri in case of incasity ìkòkò ọbẹ̀ tí mò ń bá rìn kiri tó jẹ́ Jésù anybody tó bá fẹ́ Jésù ìwọ ni òun sọ gbogbo kìnìún ọmọ ọgbà ẹgbẹ́ ọmọ anybody bá lọ ṣe nọ́ọ̀sẹ̀ máa bẹ́ orí ẹ̀ dànù tó tí ì bá ṣe bẹ́ẹ̀ kí ló dé tó mú àdá lọ bí àdúrà fún ẹ̀fọ́ àwọn kan náà tiẹ̀ má dá wá sí ṣọ́ọ̀ṣì láàárọ̀ yìí ṣe báyìí sọ pé mo free gbogbo ẹ̀yin tẹ́ ń lo àdá fún iṣẹ́ yín amen Pétérù di àdá dání lọ bí àdúrà Jésù gan ò mọ̀ padà wà lára ẹ̀
pé tó bá jẹ́ pé Jésù mọ̀ ní Jésù á sọ pé Pétérù èyí ṣe tí ìwọ fi mú àdá kiri. Ṣùgbọ́n Jésù mọ̀ ó tọ́jú ẹ̀ fún Jésù pé ìwọ kẹ̀ tó bá lọ gbogbo Ọlọ́run ló mọ ibi tó ó fa àdá yẹn ó dẹ̀ gbé lé máa yẹn létí. Jésù ní má ṣe bẹ́ẹ̀, ẹni bá fẹ́ idà pa ní idà Jésù méjì yìí ó lè padà. Ìyẹn kọ́ là ń sọ, agbára lẹ nílò, mo ti sọ fún yín tẹ́lẹ̀. So gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀yin ọmọ Ọlọ́run, so níbí Ọlọ́run ti wò pé Pétérù ṣì máa mẹ́rin, ẹ rí pé ńgbà tágbára dé sára Pétérù lè sọ pé ńgbà tó wàásù èèyàn 3000 gbàgbọ́. Every day ní ṣe là ń yàn fún ìjọ 3000 to 5000 tó bó ṣe ń lọ nìyẹn. Débi pé orílẹ̀-èdè yẹn adorí ẹ̀ kodò fún Jésù. Àwọn èèyàn pariwo láyé gbẹ̀gbẹ̀ gbà wá o lọ́wọ́ àwọn ènìyàn wọ̀nyí tó sorí ilé ayé kodò. Àwọn mélòó nígbà yẹn àwọn 11 péré. Wọ́n dẹ̀ tọ̀nù gbogbo ayé, wọ́n tọ̀nù ẹ̀ upside down fún Jésù. Kí ló fà á? Nítorí pé Jésù ti rí òṣùwọ̀n wọn. Ìdí ẹ̀ ló fi lọ mú wọn níbi iṣẹ́ wọn, àwọn tó ń pẹja, àwọn tó jẹ́ dókítà nú wọn, àwọn tó jẹ́ pé ó lọ mú gbogbo wọn, wọ́n bẹ̀rẹ̀ sí ní ẹ máa tẹ̀lé mi. Ẹ̀yin lérè lára, mo ti wọ̀n yín, bó tẹ̀ jẹ́ pé ẹ̀yin kò mọ ohun tẹ́ ẹ já sí, ṣùgbọ́n ní skéèlì Olódùmarè, èmi àti bàbá àtọmọ àti wọ̀nyí díẹ̀ díẹ̀ sọ pé gbogbo àwọn tó fi fún mi ni mo pamọ́, ẹnikẹ́ni wọn ò yẹ sọnù, bí kò ṣe ọmọ ègbè tí ò ní ṣaláì má ṣe. Òṣùwọ̀n, tá bá sọ̀rọ̀ nípa òṣùwọ̀n, à ń sọ̀rọ̀ nípa ibi tó o kù sí. Ibi tó o kù sí. Ìkeje, ohun tó o máa padà wọ̀n níwájú Ọlọ́run lábẹ́ bó ti wù kórí. Ohun tó o máa padà wọ̀n níwájú Ọlọ́run tó bá ń kíyèsí pé kí ló tọ́lọ́run fi pa mí mọ́, kí ló tó fi ń dáàbò bò, kí ló tó gé kó fi ń jà fún mi, kí ló tó fi ń tú àṣírí ọ̀dà. Ọlọ́run ti wọ̀n ẹ́ láti àtètè kọ́ṣe. Gbogbo arúgbó ẹ̀ ó ti wọ̀n nínú scale, ó ti mọ̀ pé o máa wúlò ní. Ìwọ lè máa rí ẹbí ẹ pé ò wúlò fúnra ẹ, o lè máa rí ẹbí ẹ pé ṣábì amọ ni mí ṣá, ẹ wò bí ìyà ṣe ń jà àwọn ọmọ yìí, ṣọ́dọ̀ ọ̀la mi ṣú ọ̀ṣà. Ìwọ nìyẹn, ṣùgbọ́n fún Ọlọ́run ó ti rí ògo ọjọ́ ọ̀la rẹ. Torí pé wo ò rí ló fi ń rẹ̀wẹ̀sì, torí pé ò rí lọ́kàn ẹ fi ń dàrú. So òṣùwọ̀n nìyẹn. Ẹ jẹ́ wo àwọn àpẹẹrẹ àwọn èèyàn díẹ̀ kan ká tó lọ gbàdúrà. Genesis 4 verse 1 to 5. Genesis 4 verse 1 to 5. Sáré ṣí bíbélì ẹ̀ síbẹ̀. Genesis 4 verse 1 to 5. Ádámù sì mọ Éfà aya rẹ̀, ó sì lóyún. Ó sì bí Kéènì, ó sì wí pé mo rí ọkùnrin kan gbà lọ́wọ́ Ọlọ́run. Ó sì bí Ébélì arákùnrin rẹ̀. Ébélì a sì máa ṣe olùṣọ́ àgùntàn, ṣùgbọ́n Kéènì a máa ṣe alároko. Ó sì ṣe ní òpin ọjọ́ wọn nì tí Kéènì mú ọrẹ nínú èso ilẹ̀ fún Olúwa wá. Àti Ébélì òun pẹ̀lú sì mú nínú àkọ́bí ẹran ọ̀sìn, àní nínú àwọn tí ó sanra. Olúwa sì fi ojú rere wo Ébélì àti ọrẹ rẹ̀. Ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn? Òṣùwọ̀n. Nígbà tí àwọn méjèèjì mú ọrẹ wá síwájú Ọlọ́run, Ọlọ́run wá gbé òṣùwọ̀n tiẹ̀ wá. Ṣùgbọ́n òṣùwọ̀n tá a fi wọn tàwọn méjèèjì, ìkan dáa jù kan lọ. Nínú òṣùwọ̀n rẹ̀ ni a fi fún un ní ojú rere. Ọ̀dọ́mọkùnrin tá pè ní Ébélì, òṣùwọ̀n rẹ̀ ní ìfifúnni. Òṣùwọ̀n rẹ̀ ní ìfifúnni. Ẹ sọ pé ìfifúnni. Gbọ́ mi dáadáa, ọ̀dọ́mọkùnrin yóò gbàdúrà, kò gbàwẹ̀, kò ṣe ṣóòru, kò lórí òkè. Òṣùwọ̀n tọ́lọ́run rí lọ́wọ́ ẹ̀, ó ní òṣùwọ̀n ìfifúnni. Òun ló rí nínú ayé ẹ̀. Ọlọ́run ò pé kí ni máa fi dá padà fún, Olúwa fún ní ojú rere. Láì gbàwẹ̀, láì gbàdúrà, láì ṣe ṣóòru. O gbọ́dọ̀ ní òṣùwọ̀n kan ní ọwọ́ ẹ tí Ọlọ́run máa rí, tí a lè máa sọ pé nítorí eléyìí máa fún ẹ ní nǹkan báyìí. Nítorí eléyìí máa ṣe nǹkan báyìí fún ẹ. Nítorí pé o farabalẹ̀ máa ṣe nǹkan báyìí fún ẹ. Nítorí pé o ṣe lè máa ṣe lè fún ẹ. Ẹ jẹ́ kí n fún alápẹ̀rẹ̀. Nígbà tí bàbá Akíndayọ̀mí tó dárí ìdí ìmúlẹ̀ lọ́jọ́ kan ó gbààwẹ̀, kò sí nǹkan tó máa fi gbé. Bàbá Adébóyè wá ń bọ̀, ìgbà yóò sì jẹ́ interpreter fún. Bàbá náà wà nú àwẹ̀. So nígbà tí bàbá wá ya church, ó wá rí bàbá wọn ní bàbá kìíní kan ó táìmù tẹ fẹ́ bírèkì ẹ̀ tí bírèkì àwọn ní kò sí ti máa fi bírèkì. Ó wá gbé èso tiẹ̀ tó fẹ́ fi bírèkì wá gbé fún bàbá yẹn. Bàbá yẹn sọ pé kí ló máa fẹ́ jẹ ọ ní ẹ má wọrí, ẹ má mú mo ní ti máa jẹ. Òun ò ní ohun tó máa jẹ, ó ní ẹ̀yin ẹgbà ẹ lọ jẹ. Gbogbo orúkọ bẹ́ẹ̀ máa mú kó lóhun bí attention pé kí ni máa ń try láti ṣe. Ẹ wo orúkọ bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ tún sọ bí fún wa. Nígbà kan bàbá Akíndayọ̀mí fẹ́, wọ́n ní project kan tó fẹ́ ṣe. Wọ́n wá sọ fún gbogbo àwọn alàgbọ́ pé kí everybody lọ close account yẹn. Báwọn náà máa close account wọn pé kọ́kọ́ gbogbo tó bá wà bẹ́ẹ̀ wà.
nígbòyà ọjọ́ pé gbogbo ẹ̀yin tẹ́ bá close account yóò yẹ máa kó bọ̀, kò sẹ́nibọ̀dì tó dáhùn. Bàbá Adébóyè nìkan kò di pásítọ̀ ó kàn ń ṣe, ó ń níṣẹ́ ẹ̀ lọ́wọ́ tó ń ṣe, ó kàn ń interpret ni o. Ló bá dìde, ó ní lọ́jọ́ yẹn ojú tì í pé tóun bá mọ̀ pé gbogbo èèyàn ò ṣe òun ò ní dìde, òun máa lọ bá bàbá yẹn lẹ́yìn wọn kówó yẹn. Ó lóun ti bìlífù pa àwọn alàgbà, àwọn tọ́jọ́, àwọn pásítọ̀ tọ́ yìí, ó ní òun ló bá fò dìde. Nígbà tóun máa wò báyìí òun rẹ̀ níbọ̀dì tó dìde. Ó ní bàbá yẹn wá ní máa bọ̀, ìwọ nìkan ló ṣe, máa bọ̀. Ẹ jọ̀ọ́, nígbà tọ́lọ́run tí bàbá wa ń lọ, Olúwa ní ẹni tó máa fi síbẹ̀ òun lọ̀dọ́mọkùnrin kékeré ni. Ẹ wo àwọn ẹ̀sáàmù yẹn, àṣọ́lọ́run ń ṣe ẹ̀sáàmù ni, tí Ọlọ́run ń ṣe ẹ̀sáàmù fún wọn náà. Ṣẹ́rẹ̀ pọ́lọ́run lè dá kànga ìgbẹ́ ni, Ọlọ́run lè má gbẹ́ kànga kómi lè máa sun níbí, ṣẹ́rẹ̀ pọ́lọ́run ò lè ṣe. Àwọn tá a bá ti gbé ìlú rí, ṣé omi ò ń sun lẹ̀ láì ṣe pé èèyàn gbẹ́ kànga táwọn èèyàn dẹ̀ máa lọ bomi ibẹ̀ mu. Ọlọ́run lè ṣe, ó mọ̀ ni, tó ṣẹ́rẹ́jọ́ tó bá máa wá gbaṣẹ́ lọ́wọ́ everybody àti wòlíì fúnra ẹ̀. Ọjọ́ àìfiyèsí ni, tó jẹ́ pé wàá máa ní àdáàdì ẹ̀ tí ẹ̀rí èso wọn náà sọ pé òun nídìí owó ẹ̀ mọ́. Ìgbà tí mo ní ìdí ẹ̀ mo ti béèrè, ó ti ṣe tó fẹ́ ṣe. Ìgbà tó dẹ̀ fẹ́ ṣe kò sí wàhálà, tó mi ò nídìí. Ọlọ́run tó yẹ pé ẹni tó mówó jáde lẹ́nu ẹja, ṣẹ́rẹ̀ pé kò sí tí ó lè ṣe. So gbogbo àwọn nǹkan tó fílẹ̀ fún wa pé ká máa ṣe ìgbà ìdánwò ni, òṣùwọ̀n ni pé kí ló lè ṣe, kí ló lè gbé sórí scale èmi Ọlọ́run tí máa wọ̀n, tí máa fi sọ pé yes, ó tọ́ láti wà níbí, ó tọ́ láti wà níbí. So ọ̀dọ́mọkùnrin yóò fi gba ojú rere. Tá a bá wo Genesis chapter 6, ẹ wo Genesis chapter 6 verse 8 to 9. Genesis chapter 6 from verse 8 to 9. Ṣùgbọ́n Nóà rí ojú rere lójú Olúwa. Ìwọ̀n ẹni ìtọ́ Nóà ṣe olóòótọ́ àti ẹni tí ó pé ní ọjọ́ ayé rẹ̀. Nóà bá Ọlọ́run rẹ̀. Níbi tí a kà yìí, ọ̀dọ́mọkùnrin tá a pè ní Nóà yìí, òṣùwọ̀n tí ẹni olódodo àti ẹni pípé, ó sì fi rí ojú rere àti ìgbàlà pẹ̀lú májẹ̀mú òṣùmàrìgbà lọ́wọ́ Ọlọ́run. Ẹgbẹ́ sókè kẹwò. Kí ni Ébẹ́lì, ẹ̀yin mo bá rò, kí ni Ébẹ́lì fi rí ojú rere gbà lọ́wọ́ Ọlọ́run? Ẹbọ tó rú, kí wá ní conclusion ẹbọ yẹn? Mo kàn fẹ́ kẹ́ lọ straight. Ó yá, kí ni conclusion ẹbọ yẹn? Dìde mi ò ní omórí, o ò mọ́ wàá dìde ni. Ìyá mi sí kí ni conclusion ẹbọ yẹn? Ó ní nǹkan tí mo dárúkọ. Ẹni mo mọ̀ kó sanra, ó sanra bí ìtọ̀dọ̀ tí ó yá, ẹni tó wà lẹ́yìn dídé, kí ni mo kàn fẹ́ kẹ́ lọ straight, kí ni conclusion ẹ̀? Mo mọ̀ kó dà, ó yá ìwọ́n kọ́. Ó ní nǹkan tí mo kàn fẹ́ kẹ́ sọ, iṣẹ́ pé ẹ̀ right but ó ní nǹkan kan point. Àtẹ́wọ́ kò sí wàhálà, ó yá. Ó gbé lọ sókè, ó kébó. Ó yá àwọn kọ́. Oh my God. Ó yá. Ẹjọ́. Ìfifúnni, ẹ sọ pé ìfifúnni. Ìfifún tí mo fẹ́ kẹ́sọ nìyẹn point. Ìfifúnni. Ẹ wo ìfifúnni ló mú ojú rere tiẹ̀ wá. Ṣùgbọ́n ẹ wá wo Nóà yìí. Ohun tó mójú rere tiẹ̀ wá nítorí pé ó jẹ́ olódodo àtẹni pípé. Ọlọ́run dẹ̀ fi ojú rere ṣe kí ni ó fi wò. Ẹni kó yàtọ̀. So òṣùwọ̀n oníkálukú yàtọ̀, ó ní tó lóun máa bèrè lọ́wọ́ oníkálukú. Ó lè sọ fún wọn pé àdúrà ní kó máa gbà fún chọ́ọ̀chì. Kó dẹ̀ sọ fẹ́ lómi pé ó gbọ́dọ̀ máa ẹni tí tó bá ti ń sọ ìwọ tó bá ti fẹ́ dá sí ṣọ́ọ̀ṣì, ìwọ ló gbọ́dọ̀ máa fi tó tóbi jùlẹ̀. Kó gbọ́dọ̀ dé kàkà bẹ́ẹ̀ kó lé. Àwọn ọmọ àdàbí kọ́lọ́hún gbé gbèsè lé ẹ náà pé ní Olúwa kí ló ṣẹlẹ̀. Ìkọ́kọ́ ṣẹlẹ̀ ní bí 8 years ago. Ministry kan nígbà tó ti mọ̀, so igi lọ́rìn mọ́lẹ̀ ìrà ní church ní ojú máa wọlé. So arábìnrin kan wà ń bẹ̀ tó jẹ́ pé oúnjẹ ló máa ń tà. So òun náà máa wá sí church yẹn.
ìgbà mìíràn wà ẹ̀mí ọlọ́run ẹ̀kọ́ tápá ó yá bùrá ìsìnkú eléèbúlé lọ́gbé fún pásítọ̀ lọ́gbé fún ọmọ pásítọ̀ sọ́rí àwọn ọmọ pásítọ̀ nígbà bá débà rí pé ṣe ni pásítọ̀ ká láì ṣe pé bóyá ó fẹ́ gbàwẹ̀ ibi pa so tó bá wá tó ń bá wá gbé níwèé pé àdáàdì mú ni wá kíní o tó ti rojọ́ tó ti ṣe ẹ̀yin ọmọ ẹwà gbé kíní táwọn wọn ti gbé ẹ̀dẹ̀ mọ́ ọwọ́ ebi táwọn wọn gbé tó ti bẹ̀ sí àkọ́ rí pé ibi tí dáàdì ti ń bá wọn sọ̀rọ̀ dáàdì ò concentrate wọn ibi oúnjẹ náà wá pé ẹ̀yin ọmọ yẹn ẹ má jẹ oúnjẹ yẹn tán o torí bẹ́ẹ̀ lẹ máa ṣe pé kíní o gbogbo nǹkan lẹ́yìn máa ń jẹ́ tí ẹ̀ rántí bàbá yín ibẹ̀ níyẹn tí wọ́n sọ pé kí ló ń ṣẹlẹ̀ ń bì kí ló ń ṣẹlẹ̀ ń bì lọ́jọ́ kan ó ti gbóúnjẹ yẹn lẹ̀ ó ti lọ ó kọ̀ fẹ́ padà kọ́ mo gbàgbé pé kí n wá sọ nǹkan kan fún dáàdì bó ṣe bá dáàdì àtàwọn ọmọ tí wọ́n ń bá ti oúnjẹ nìyẹn ibẹ̀ ló ti wá òkú so àṣọ oúnjẹ tó máa ń gbé wá gbogbo wọn lọ́jọ́ máa ń jẹ́ pápájọ tẹ́mi ẹ̀yà kan máa sọ pé ó yá lọ gbé fáwọn ọmọ yẹn o lọ gbé fáwọn ọmọ yẹn àṣé kì í ṣe àwọn ọmọ ni ọlọ́run sọ̀rọ̀ àṣé pásítọ̀ àtìyàwó gan wà ń bẹ̀ àtìgbà yẹn bó ṣe bẹ̀ sí ṣe yìí ó ló tó stéèjì kan sà ó lóun fẹ́ wọ gbèsè torí òun kọ́kọ́ wò pé ṣé ẹ̀yin ọlọ́run ló ní kí n máa ṣe kí ni ṣé kì í ṣe pé mo ti dáná báyìí tí bá wá stọ̀pù ẹ̀ ṣé kí ọ̀wà nípa sọ pé bóyá ọkọ mi àbí nǹkan kan ó ní gbèsè ti lọ rabidun ṣé mọ̀ oúnjẹ tó ti bìlífù kó ti níye tó ó lè jojú èrè gan ló gbé lọ ń bẹ̀ yẹn gbà òun ò mọ tó ń ṣe ń gbà yẹn ó bẹ̀rẹ̀ sí ṣe fún ọdún 6 ló fi ń ṣe nítorí yá òun náà tiẹ̀ ti wá gba kámú onígbà míì wọ́n máa ń bá ojú ìkorò ojú wa mọ̀ pé mi ò tí ì bù tàwọn dáná ó yá ẹ̀yin ọmọ ẹ má bọ́ta máa fún ìbò wa ẹ̀bù onígbà kan làwọn ọmọ nǹkan jà nítorí mọ́mì ẹ bá mọ̀ pé kò pílìsì yín mọ́ ṣó di dandan ni àkómọ̀ bóyá oògùn lọ fi mú yín lóhun sọ pé ṣọ́tọ̀ dákẹ́nu ẹ òun lòun fi ń ṣe ṣùgbọ́n ń pa òun lára lọ́jọ́ kan pásọ̀ gbàdúrà fẹ́mi kan ọlọ́run bá gbọ́ àdúrà lẹ́ni ẹ bá wá san àtìdá mẹ́wàá àti orí olúwa ló bá wá sọ fún pásítọ̀ 22 million gbà n kò sọ fún pásítọ̀ nínú pásítọ̀ mi pásítọ̀ mi ò bí ìṣẹ́ tán nígbà tó di ọjọ́ kẹsàn-án pásítọ̀ bá pè wúmà yìí madam aláti ṣetán kẹ dúró rí mi o ó ló òun ti wò pé kò sí ní ọ̀rọ̀ oúnjẹ lélẹ̀ kò sí kankan mi ó ní dáàdì rí gbogbo ìwọ̀n dáhùn dúró ó ní inú ti fẹ́ bí òun ò ní parọ́ pé dáàdì òun tó dáàdì ẹ dá mi lọ́jọ́ mò ń dáhùn ìyàn lóhùn kí ló bá gbà ká mo gbogbo kò sí wàhálà nígbà tó dá lórí ẹ̀wà wọlé mo rí kó ti máa bínú gan o kó bá lè dá náà o máa ń dáná lé ní sọ́jà dáàdì ẹ ti mọ̀ pé mi ń dáná ìjọba wà á dáná dáàdì kò sí àfikẹ́ bá fẹ́ kí n bá yín dá inú ọ̀tọ̀dọ̀ yín so torí mi ń dáná ní Sunday mo ní wà á dáná sẹ́ẹ̀ ókè dáàdì kò sí wàhálà ẹ ṣe fẹ́ gbà but àwọn ọmọ mi àní wà á dáná ókè kò sí wàhálà báwo lẹ ṣe fẹ́ sí onírè dáàdì bá mo ṣẹ́ẹ̀kì ló máa wò wá kọ́ ló bó ṣe fún un ní 1.2 million yẹn ẹ̀mí olúwa sọ pé kí n fún un oníbóyá yé lòun wà o torí ọwọ́ òun kan orú owó ẹni láyé o gbogbo ohun tọ́wọ́ ń kàn rí láyé kò lè ju 50-60 lọ 1,000 ó lóun kọ́kọ́ wò pé dáàdì àbẹ́ ẹ̀fẹ́ yá mú nínú olúwa sọ pé gbogbo èrè ọdún 6 gbogbo 1.2 million olóńgbò ìyá òun sọ pé dáàdì kó má dé pé bóyá ẹ fi ń bá mi ṣeré ẹmu tó ṣẹlẹ̀ ẹ jẹ́ kẹ́nìkan tẹ̀lé mi lọ bá mi kọ́ wá lọ transfer owó yẹn sí inú àkàkí lè ṣú ọ̀ bí sọ pé ẹ̀ ń purọ́ sáà because tẹ́ bá lọ fi mú nǹkan báyìí bá mi ṣeré dáàdì mo lè kú o mo lè ẹni tí ilé ìṣẹ̀lẹ̀ sá o onídàádì onípàṣẹ ẹ̀kọ́ rẹ́rìn oní ẹ̀kẹ́rẹ́ lọ ní wàá tẹ̀lé òun lóòótọ́ gbogbo pé àbí rọ́ ni àbí òun sùn ni ọlọ́wọ́ ṣe wọ́n bá sọ pé ṣẹ́ẹ̀kì àwọn fẹ́ clear ẹ̀ wọ́n bá dẹ̀ clear kí wọ́n transfer sí mi ó ní àfìgbà tó ń gbà láti rí lọ́kàn tó balẹ̀ ó lóun bá ní dáàdì máa gift ẹ̀rọ ní òkúdọ̀ gift testimony jẹ́ kí testimony láàrin ilẹ̀ àti àtọ́lọ́ sílẹ̀
ó lè fàjà àrùn ṣọ́ọ̀ṣì dákẹ́. Ó ní kìíní yẹn máa ń gbé nígbà tó dábàá sí pé àwọn olófẹ́ lẹ́rìí tó ń bá ti dìde bá òun á tún jókòó padà pé ẹ̀rí eléyìí ha irú ẹ̀rí wo ló ń jó mi lára tó ń jẹ olówó ó náà sọ pé ìrọsẹ̀ onígbà mi wà tó òun á ti jáde tán ó náà sọ pé ìyá alágbájá ẹ̀rí wo lẹ́yìn fẹ́ jẹ́ ó ń dò wá kọ̀ọ̀rọ̀ tí ó mà ti ní máa wá sọ pé mo fẹ́ dúpẹ́ pé Olúwa pa mí lọ ó pa mí mọ́ lọ ó pa mí bọ́bọ́ ó dáàbò rẹ̀ mọ̀ ẹ pàtẹ́wọ́ fún Jésù ó yà lọ jókòó. Àwọn ará àwọn ìbálẹ̀ ọjà ìwà yí padà gbogbo àwọn gbèsè ó san ọjà wa yí padà ẹgbẹ́ pé tí kọ́tà ló fi ń ta kí n tẹ́lẹ̀ ó gba ṣọ́ọ̀bù ọjà wa yí padà. Kí ló fà á? Ìfifọ́ni ló mú ojú lórí rẹ̀ wá. Ẹ wo bó ṣe ṣe kí ní ẹ̀fọ́dún mẹ́fà ṣó easy láì mọ̀ pé 1.2 kan bọ̀ tọ́lọ́run fẹ́ fi san fún un. So òṣùwọ̀n rẹ̀ ní olódodo àti ẹni pípé ó sì fi rí ojú rere lọ́wọ́ Ọlọ́run. Ìyẹn àkọ́kọ́ ìgbàlà òun ló kọ́kọ́ ìgbàlà àkọ́kọ́. Ìkejì pẹ̀lú májẹ̀mú òṣùmàrè tá a bá kà nípa ìgbé ayé ẹ̀ Ọlọ́run mú láti mú òṣùmàrè tó máa ń wà wájú Ọlọ́run sọ pé mo fi òṣùmàrè dá májẹ̀mú fún ẹ àti ìran rẹ. Ẹ jẹ́ àkàbẹ̀ kọ̀ọ̀sì ká tó lọ gbàdúrà. Genesis 15 verse 1. Genesis 15 verse 1. Àwọn ẹni wọ̀nyí wọn wọnú àdúrà náà ṣùgbọ́n òṣùwọ̀n ọwọ́ wọn níwájú Ọlọ́run àti ìgbà tọ́lọ́run wọn nínú òṣùwọ̀n ẹ̀wọ̀n tó gbé jáde fún wọn ẹ̀wèrè tó rí ń bẹ̀. Genesis 15 verse 1 to 6. Lẹ́yìn nǹkan wọ̀nyí ọ̀rọ̀ Olúwa tọ̀ Ábúráhámù wá ní ojú rẹ̀ wípé má bẹ̀rù Ábúráhámù, èmi ni asà rẹ èrè ńlá rẹ gidigidi. Ábúráhámù sì wípé Olúwa Ọlọ́run kí ni èèwọ̀ ó fi fún mi? Èmi ṣáà ń lọ ní àìní ọmọ. Eliasari Damasku yìí sì ni ẹni tí ó ní ilé mi. Ábúráhámù sì wípé wò èmi ni ìwọ kò fi irú ọmọ fún, sì wò ẹrú tí a bí ní ilé mi ni yóò sì jẹ́ àrólé. Sì wò ọ̀rọ̀ Olúwa sì tọ̀ wá wípé eléyìí kì yóò ṣe àrólé rẹ bí kò ṣe ẹni tí yóò ti inú ara rẹ jáde, òun ni yóò sì ṣe àrólé rẹ. Òun sì mú jáde wá sí gbangba, ó sì wí pé gbójú rẹ wo òkè ọ̀run nísinsìnyí kí o sì ka ìràwọ̀ bí ìwọ bá lè kà wọ́n. Òun sì wí fún un pé bẹ́ẹ̀ ni irú ọmọ rẹ yóò rí. Ó sì gba Olúwa gbọ́, òun sì kà á sí fún ní òdodo. Kí ló mú kọ́lọ́run pè lólódodo? Ta ló lè sọ fún mi? Ìgbàgbọ́. Ẹ sọ pé gbàgbọ́. Gbójú sókè. Ábúráhámù ń ṣe olódodo tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìdílé olóríṣà ló ti wá. Ọlọ́run pè jáde ṣùgbọ́n kò sọ́mọ. Ó ti pé 75 years. Ọjọ́ ti ń lọ. Even though ti over 75 years níbi táàkà yìí. So ó ti bímọ. Ọmọ tó bí yẹn àlè ló bí fún ọmọ ọ̀dọ̀ tó ń sọ́rí ọmọ ọ̀dọ̀ tó wáṣọ ọmọ ọ̀dọ̀ lọ́rùn ló bí fún. Ó ti fẹ́ tìtìjú fún wọn. Mọ́dẹ̀ gbàdúrà títí ọ̀rí ìyanu lòun àti ìyàwó bá dàbí ọgbọ́n pé ọmọ ọ̀dọ̀ mi tó bá mi ṣiṣẹ́ kúkú wọlé tán kó fún lọ́mọ. So nígbà òyà lójú àlá ni ìwọ tó kà láìsí tẹ̀yẹ kí àlá ni jàre mú lálàá pé mo wà ní London ẹ wo jáde kíní kankan àlá lélẹ́yìí o lójú àlá lọ́lọ́run ti mú Ábúráhámù sọ nílẹ̀ sọ pé lójú ràn Ọlọ́run sì tọ́ Ábúráhámù pé Ábúráhámù èmi ni géènì ẹ gbogbo géènì tó máa ní láyé mi èmi mo di géènì ẹ lẹ́nu yẹ túbọ̀ sí gbogbo tọ́lọ́run bá ti dá ní máa fún ẹ. Ọlọ́run mo gbọ́ mo ti ń lọ mi ò lọ́mọ wo Eliasari olórí gbogbo ilé mi òun ló máa jẹ gbogbo ohun tó ló fẹ́ fún mi. Ọmọ ọ̀dọ̀ tó bímọ fún mi òun ló máa wá jẹ àrólé Ọlọ́run ní èrò ti ẹni òṣùwọ̀n ti ẹni lóhun òṣùwọ̀n èmi Ọlọ́run. Ọmọ tó tara ẹ jáde láàrin ìwà àti Sẹ́gà ló máa jẹ àrólé rẹ̀. Ó dàbí kó gẹ̀ẹ́tì ẹ̀ Ábúráhámù máa bọ̀ ojú rẹ̀ lọ́ ti ń demonstrate yẹn o. Ó wá ní kó gbójú ẹ̀ wọ ọ̀run ó wá rí àwọn ìràwọ̀ tó pọ̀ lára ìràwọ̀ yẹn èmi àtẹ̀yìn wà ń bẹ̀. Ó wá ní kó ka iye iye tó bá lè kà bẹ́ẹ̀ ni irú ọmọ ẹ máa rí. Ábúráhámù ká títí kò lè kà tán ó ní bẹ́ẹ̀ ni irú ọmọ rẹ yóò rí. Bí sọ pé Ábúráhámù sì gbàgbọ́ a sì kà á fún sí ní òdodo. Ìgbàgbọ́ ẹ̀ ló mú òdodo wá. Bí sọ pé olódodo yóò yè nípa ìgbàgbọ́. Tọ́lọ́run bá sọ pé òun á ṣe nǹkan báyìí fún ẹ tó o bá ti gbàgbọ́ o ti di olódodo níwájú Ọlọ́run. Bọ́ tó bá sọ pé ẹ wo kò lè ṣeé ṣe ó ti ṣe aláìṣòdodo níwájú Ọlọ́run ó dẹ̀ mú Ọlọ́run ní aláìṣòdodo. Ìlérí yẹn wà níṣẹ́ kò sí bó ṣe lè ṣe. So o gbúdọ̀ fi ìgbàgbọ́ sí ìyẹn túbọ̀ sí pé òṣùwọ̀n rẹ̀ òun ní ìgbàgbọ́.
ó sì fi rí òdodo gbà lọ́wọ́ Ọlọ́run, kí wá ṣòdodo nìkan ó fi rí májẹ̀mú bàbá orílẹ̀-èdè gbà. Nínú ẹ̀ náà ó tún fi rí ìbùkún rẹpẹtẹ gbà àti jíjogún ilẹ̀ gbà àti fún àwọn ọmọ rẹ̀. Nítorí náà kí Ọlọ́run tó lè fún ọ ní nǹkan ńlá, yóò fi ayé rẹ sí orí òṣùwọ̀n, bóyá o kún ojú òṣùwọ̀n àbó òkun ojú òṣùwọ̀n. Olúwa fún mi lọ́mọ ológo, Olúwa ṣe kéré kan, ó máa fi ẹ́ sórí òṣùwọ̀n. Olúwa mú àwọn kọ́sítọ́mà, mo fẹ́ kí ọba wá bá mi rajà, mo fẹ́ kí pírẹsidẹ́ǹtì wá, mo fẹ́ kí gọ́vnà á fi ẹ́ sórí òṣùwọ̀n. Ó lè kọ́kọ́ mẹ́nìkan bíkọ́ pírẹsidẹ́ǹtì wọ́n sọ yóò mọ̀ bẹ́ẹ̀ ní ìbínú ẹ̀ ṣe le tó, ó mọ̀ bóyá ó ní ìbínú burúkú kan ni. Akọ mú kọ́sítọ́mà kan wá, á jẹ́ kí yẹn ṣe nǹkan tó máa bí ẹnu. Tó o bá ti lè faradà, Ọlọ́run máa mú gọ́vnà wá, ó máa mú pírẹsidẹ́ǹtì. Bọ̀ tó bá tó pẹ́, ọ̀gbẹ́ni kí ni ìgbà tó ra tọ́kì 30,000 kọ́, ìyẹn ló wá mú kó wá máa sọ dáadáa lójú mi bì. Ìwádìí ẹ̀rẹ́ kan, ọ̀gbẹ́ni kò ṣì lọ jàre, kò ṣì rẹ̀ ẹ má wà mọ́ àná òpin lò. Pírẹsidẹ́ǹtì tí wọ́n ń béèrè yẹn, ìbínú tiẹ̀ ń lé ju tẹ́ni yìí lọ. Tó o bá ti lè máléjì ìbínú eléyìí, o lè máléjì ìbínú pírẹsidẹ́ǹtì. Olóore tí wọ́n ń sọ yẹn, olóore míì wà, o lè kí kó má dá ẹ lóhùn. O lè kí lóyà, ẹ̀yin mò ń kísà. Ṣé mo ṣẹ̀yìn mi? Ṣé mo ló ṣẹ̀ mi? Mo ti gbọ́ náà. Please, you can go. Iye ò túbọ̀ sí kó kọra mọ́ ìwà ẹni. Tó o bá ti lè máléjì ìwà yẹn pẹ̀lú ohun tó ń rí gbà lọ́wọ́ ẹ̀, wàá sọ oore àtolórí ẹni. Má rẹ̀ pé gbogbo olóore ló máa dàbí áńgẹ́lì o. Bí ti bá ti lólórí yẹn, kókò wá ní tó ìgbà míì tí n bá ṣe tó bínú kó má wọrí. Irọ́ ló pa. Àwọn olówó míì ìwé ìbọn ṣe máa ṣe sí ẹ. Tó o bá farabalẹ̀ pẹ̀lú wọn, wàá sọ orí Ọlọ́run tó fi rán sí ẹ, wàá sọnù. Ìmí ìdíwé ìbọn ṣe máa wò ẹ́. Tó bá lọ bá nù. Yes, ẹ̀yin lẹ́ni kí n wà. Nígbà wo? Ó mọ̀ o. Nígbà wo mo ní kó wá? Tẹ́tẹ́ sọ fún mi ní ìjẹta tá a sọ̀rọ̀. Okay. Oh God, me like time to why? Me like time to wá. At all, I don't like it. Me like time to wá. Oh God, mo ní àwọn schedule mi tí mo mọ tó ṣẹlẹ̀. Okay, you can have your seat. Okay. Jamiu, come. Bá ń dá mọ́ ìlú. Kí ni mo tiẹ̀ sọ pé mo fẹ́ ṣe fún ẹ náà? Kí ni mo sọ fún ẹ pé mo fẹ́ ṣe fún ẹ? Ẹ̀yin lẹ sọ pé no, madam, please, hurry up. Hurry, kí ló dé tẹ́lu ẹ̀ ń bọ̀? Kí ló dé tó ń ṣe? Oh, yeah, okay, calm down. Okay, mo ń gbọ́ ẹ̀, yes. Okay, yes. Ó lè máa rọ̀, yes. Ẹ̀yin lẹ sọ fún mi pé kí n wá pé mo sọ pé ọjà mi pé mo nídìí. Èló ló sọ, go straight to the point. Madam, please, show me àwọn kọ́kọ́ wà tí mi ò like. You're listening. Àwọn kọ́kọ́ wà tí mi ò like. Lẹ́yìn kí ọ̀gbọ́n straight to the point. Ṣé ká máa Peter Lani, I hate it. Okay. Èló ló kọ́wé yẹn? 200. Okay, 200. Okay. Ó dẹ̀ rẹ̀ pé 200 yẹn máa wà. Okay. Okay, sir. Okay, fún 300. Nínú ọkọ̀ ẹ̀bẹ̀ tó yíwà tó ti wà gbé wọn láyé mi ní ìtúndé bí ìmọ̀. Mi túpè ó ti sọ nǹkan nù. Ó jẹ́ túpè ìwà ẹ̀ ni. Máléèjì tó bá lè máléèjì owó ẹ̀, máléèjì wà. Tó bá lè máléèjì owó ẹ̀, máléèjì wà yẹn bẹ́ẹ̀. Máléèjì wà yẹn bẹ́ẹ̀. Máléèjì wà yẹn wà, máléèjì ẹ̀pọ̀ pẹ̀lú wà yẹn ni. Wà á ti mọ̀ pé báwọn kò ṣe máa ṣe. Ẹ lè pé but ó lè jọjọ́ kéde lórí ìwà ẹ̀ tó o bá ti mọ̀ wà fún níwà wà sọ nǹkan nù. Problem tẹ́lẹ̀ omi ènìyàn wà gbọ́ ọlọ́run má jẹ́ mo ti ní tí mo ṣe gbélé ìbáṣe ó lè lè jọ náà ṣe fẹ́ gba 5 million jáde. But torí pé ó ti fún ẹ 200 yẹn kò disgrace ẹ̀mí wọlé ẹsẹ̀ wo ló wọlé ọwọ́ ẹ̀ ò wọlé ṣèbẹ́sẹ̀ ẹ ló wọlé ǹgbọ́ kówó fún ẹ ò ṣe mọ́wọ́ ẹ kò jù dànù. Lónìí ẹ̀mí ní débẹ̀ mọ́ ìwọ ló tilẹ̀kùn mọ́ra. Àìmọye bàbá ìránṣẹ́ Ọlọ́run mi pàdé ìwé ìbò ṣe máa attend sí ẹ o ò ní láìpẹ́ but kọ́kọ́rọ́ àti ṣàṣeyọrí ẹ ọwọ́ ẹ̀ ló wà. Wàá farabalẹ̀ pẹ̀lú ẹ̀ àti bá mẹ́rin wọn pàdé wọ́n ti ẹni dẹ́ ló. Kíní kọ̀ọ̀kan dádì ẹ̀yin rọ mò ń gbọ́ ẹ ó kò mọ tó ṣẹlẹ̀ padà wá lọ́la àṣà Èkó mo ti wà padà wá lọ́la.
tó o bá ṣe àwọn lóde wàá kéde wá lè tó bẹ́ẹ̀ kéde kan bọ̀ tó o bá fara bẹ́lẹ̀ pẹ̀lú ọlọ́run náà sọ pé padà lọ́ba lọ́la tó bá ó lè túbọ̀ pé ọmọ tó ṣe ó ní lọ lélẹ̀ mi àmì ìdágbére lè ó ní lọ lélẹ̀ lọ sí ibẹ̀ lọ́ba àgbàdúrà ó lè fi ẹlẹ̀ síbẹ̀ ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ kan tó o bá ṣọ́ra wà bínú kò bẹ̀ ó lè jẹ́ táìmẹ̀ ló máa wá dé pẹ̀lú ohun tó ń béèrè lọ́wọ́ ẹ̀ lọ béèrè lọ́wọ́ Èlíjà tèmíṣà jókòó síbẹ̀ yẹn mi ò jókòó ó dẹ̀ gbé ọmọkùnrin títí lọ sí ẹ̀yìn odò Jódánì ó ṣe wá béèrè pé kí ló fẹ́ gan náà ìlọ́po ẹ̀mí ẹ̀ ṣẹ́rẹ̀ pé kò mọ tó ń béèrè ó wọ̀wọ̀wọ̀ kéèyàn máa fẹsẹ̀ rìn láti ìlú ọ̀wọ́ mọ́tò mẹ́sàn wọ́n sì rìn lọ sí Jódánì láti Jódánì lọ sí kinní kan láti kinní kan lọ sí kinní kan ọmọkùnrin dẹ̀ ń bá rìn nìyẹn ṣé torí pọ́ ṣọ́ọ̀tì rẹ̀ nínú Bíbélì o gbúdọ̀ lè máléjì ìwà yẹn pẹ̀lú ẹ̀ àwọn kọ́sọ́mọ̀ ẹ̀ tọ́lọ́run mú wá máléjì ìwà yẹn pẹ̀lú wọn o lè ti tajà fẹ́ lómi ìtọ̀ kó tún dá padà máléjì ìwà yẹn pẹ̀lú ẹ̀ pé mọ́mí ẹ̀ bá dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ no kíní yẹn ò ṣe pé kíní ókè ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ ṣì gbaná ókè fún lómi ó lè wá yá bóyá lẹ́yìn ọ̀sẹ̀ kan bóyá lẹ́yìn oṣù kan bóyá lẹ́yìn ọ̀rẹ́ kíní kan ó lè padà wá kó wá bí ẹrajà ńlá kó nǹkan wá ó lè wá ti gbàgbé tàbí kó rántí wá sọ pé má bínú àwọn nǹkan tí mo ṣe gbà ṣe mọ gbogbo ẹ̀kọ́ nǹkan sí kíní tó o bá ṣọ́ra fún rẹ ló tún máa fàdúrà lé gà Olúwa jọ̀ọ́ irú àwọn èèyàn báyìí káàdì lé wọn dà ó ṣeé ṣe kó lọ mú gbàlẹ́ àdúrà Jésù gbà lẹ́sẹ̀ dà Jésù gbà lẹ́sẹ̀ ìwọ́dẹ ló fàdúrà fáwa èrè ńlá dẹ̀ wà lọ́wọ́ ẹ̀